iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún ilẹ̀ èdè wa, fún ilẹ̀ èdè wa. Lágbègbà, lágbègbà, lágbègbà fáyé rí. ìgbàgbọ́ wa ni pé Má ti bẹ̀rù làwọn ọmọ. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. ìṣọ̀kan t'òmìnira, Ìkẹ̀jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. ọmọ Oòduà dìde, Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yorùbá Nation no going back. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi láṣàlẹ̀ yìí, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọ̀gá mi lọ́kùnrin àti lóbìnrin. Mo kí gbogbo wa pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́. A kí gbogbo yín gẹ́gẹ́ bí ojú ọjọ́ bá ṣe rí níbikíbi tí gbogbo wa bá gbé wà. Mo kí wa pé a kú iṣẹ́ òní, a kú àtàárọ̀. Ní agbára Ọlọ́run, ọ̀pá oúnjẹ ò ní ṣẹ́ mọ́ wa lẹ́nu. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń fẹ́ mi fẹ́ rí, tèmi náà ń fẹ́ yín fáyọ̀, tí ire àti àánú, àṣeyọrí, ìgbéga, ìdùnnú ayérayé tí ò ní tán nínú ilé gbogbo wa títí láéláé. Mo kí gbogbo yín pátápátá. Mo dẹ̀ kí wa pé a kú àlàjá ọdún, a kú àṣekù ọdún. Lágbára Ọlọ́run, àní fi eléyìí dágbére fáyé. Ojú ò ní tì wá. Ní agbára Olódùmarè, a máa ṣe àṣeyọrí. Gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pátápátá, mo kí yín pé a kú bí ojú ọjọ́ ṣe rí, a kú ìlú yìí. Lágbára Ọlọ́run, àní wára wa tì. Mi ò ní wá yín tí, ẹ̀yin náà ò ní wá mi tì lórúkọ Jésù. Agbára Ọlọ́run á máa bá wa rìnrìn àjò ayé wa àti wọnú ọdún tuntun. Ọdún yìí, ọdún ọlá, ọdún ọlà, ìgbéga àti àṣeyọrí lọ́lọ́run máa ṣe fún wa. Àtèmi, àtẹ̀yin, gbogbo àti ìdílé wa ní agbára Ọlọ́run. A ní fojú sunkún ọmọ, a ní pàdé àgbákò. Ọdún yìí nígbà tá a bá tún máa fi kí àwa yíyàn ní 2026, ojú wa á pé, ẹsẹ̀ wa á pèlè ní agbára Ọlọ́run Olódùmarè. Bó ṣe máa rí nìyẹn, agbára Ọlọ́run. Mo kí bàbá mi, bàbá Bánjí Akíntóyè. Mo kí yín bàbá, ẹ kú iṣẹ́ ìlú, àní wá yín tì, agbára Ọlọ́run. Ẹ ní tètè sá lọ fún wa. Ọwọ́ yín ló bẹ̀rẹ̀ iṣẹ́ Yorùbá Nation. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wí fún wa pé ọwọ́ Sẹ́rúbábélì, òun náà ló bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ọlọ́run ni yóò sì parí rẹ̀. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run nìyí. Lágbára Ọlọ́run, ó máa ṣẹ mọ́ yín lára. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀, lágbára Olódùmarè, ẹni ẹlẹ́ni ò ní gbaṣẹ́ yín ṣe. Nígbà tó bá tó àsìkò àti ìgbà tí a bá máa tà sí alẹ̀ Yorùbá, a ní dúró ìṣẹ́jú kan nítorí tiyín. Ẹ wà ní wá gbogbo àwa ọmọ yín pátá, ẹ ní wá wa tì. Àtàwọn tó wà nílé, àwa tá a wà nílé, àtàwọn tó wà lẹ́yìn odi. Ẹnikẹ́ni nínú wa ò ní kú mọ́ yín lọ́wọ́, agbára Ọlọ́run. Mo wá kí bàbá mi, Olóyè Sunday Igboho Òòṣà, ọmọ Aládìkún. Ẹ máa kú iṣẹ́ ìlú. Mo kí yín o, ẹ̀yin bàbá mi, King Mato. Ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Mi ò ní wá yín tì o, agbára Ọlọ́run. Mo rí yín lórí YouTube, ẹ káàbọ̀. Agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi, Ọlọ́run á bá mi darapọ̀ mọ́ yín. Mi ò ní wá yín tì lágbára Olódùmarè. Ọkàn gbogbo wa ló máa balẹ̀. So bàbá mi, Olóyè Sunday Igboho, ọmọ Aládìkún, mo kí yín, ẹ kú iṣẹ́ ìlú. Agbára Ọlọ́run, àní wá yín tì.
ẹ ti bẹ̀rẹ̀ dáradára ẹ ní parí ẹ̀ síbi tẹ́ ò fẹ́ apá yìí ò wà ní ká yín ìmọ̀ọ́ta ò ní ṣe lórí yín alábí ìran bí ní agbára ọlọ́run kò ní ṣe lórí yín torí gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí múra sílẹ̀ ti wà tá a ti ń múra pé sẹ́wọ́n nìyẹn àlá tún fẹ́ bẹ̀rẹ̀ rálì wa lórí pẹrẹwu tá a wà ní wẹ́nikẹ́ni tì nínú gbogbo wa tọkùnrin àtobìnrin àtẹ̀yìn aṣíwájú àti gbogbo àwa tá à ń bọ̀ náà ní agbára ọlọ́run àní wẹ́nikẹ́ni tì nínú gbogbo wa mo kí gbogbo ẹ̀yin ọ̀gá mi nínú sọ̀rọ̀sọ̀rọ̀ mo kí yín pátápátá mi ì ní wá yín tì o lágbára ọlọ́run ojú burúkú ò ní wò yín ẹ ló mo wà lórí program mo wà lórí program ẹ ló mo wà lórí program mo wà lórí program mo wà lórí ètò ẹ̀ka alẹ́ mo wà lórí ètò báyìí. lágbára ọlọ́run àní wára wa tì gbára olódùmarè gbogbo wa bá a ṣe dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ tí ìran wa jẹ wá lógún tá a dúró ti bàbá Bánjí Akíntóyè tá a dúró ti olóyè Sunday Igboho pé sẹ́wọ́n nìyẹn ẹ̀yin ti lànà ẹ ti síwájú ẹ ti fún ìpè tí àwa náà dẹ̀ jẹ́ ìpè tá a wá dúró tì wọ́n lótìtọ́ àti lódodo ọmọ ọkọ Yorùbá tó dúró gidi ni mò ń wí o lágbára ọlọ́wọ́n ò ní fi ẹ̀jẹ̀ wa ṣètùtù fún ìlú yìí ká tó rí gbà agbára Olódùmarè láìpẹ́ láì jìnnà ẹ̀tọ́ wa lórílẹ̀‐èdè Yorùbá máa tó wa lọ́wọ́ wọn ò ní ìgbà lẹ́yìn èmi àtẹ̀yìn gbogbo wa pátápátá ojú wa máa pèsè wọn máa pè é nígbà tó bá tó àsìkò tẹ́ ẹ fẹ́ wá sí ẹ ló mà mo wà lórí ètò mo wà lórí ètò mo ń ṣe program lọ́wọ́ mà ẹ ṣé. mo kí yín o ẹlẹ́yẹlé ẹ ṣé o mo kí ẹ káàbọ̀ sórí ètò ẹ ló mà mo wà lórí ètò sẹ ẹ ló mo wà lórí ètò mo ń ṣe program lọ́wọ́ ni mà so ẹ má bínú o inú àwọn èèyàn bíi irú yín náà olólùfẹ́ mi tó ń fẹ́ mi fún retí mi náà ń fẹ́ fáyọ̀ àmọ́ ni wọ́n ń pè mí gbogbo agbára ọlọ́run àní wàrà wa tí ojú òní tì wá ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi èèyàn mi Ṣakiru Azeez káàbọ̀ sórí ètò mo rí i lórí Facebook mo dẹ̀ rí bàbá mi kan náà ẹlẹ́yẹlé ẹ káàbọ̀ agbára ọlọ́run ìní wà yín tì ojú òní tì yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ọlọ́run á bá mi darapọ̀ mọ́ yín gbogbo yín ẹ̀ ní nìkan ṣe ilé ayé yín lágbára Olódùmarè bó ṣe máa rí nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ mo kí gbogbo wa pátápátá ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn bí mi bá tiẹ̀ lè dárúkọ gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá ẹ̀yin tí world media ní ẹ̀yin tí home base ní gbogbo wa pátápátá tá a dúró ti bàbá Bánjí Akíntóyè pẹ̀lú olóyè Sunday Igboho lórí ìrìn àjò Yorùbá nation tá à ń dúró pé sẹ́wọ́n ní àfikún ṣeé ṣe wọn ò ní fi ẹ̀jẹ̀ wa ṣètùtù fún ìlú ìlágbára Ọlọ́run mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà nígbà tásìkò bá tó ní àsìkò tí Ọlọ́run fọwọ́ sí fún wa tí ò ní wá lára tá a máa jáde kúrò nínú Nàìjíríà gbogbo wa ojú wa pé ẹsẹ̀ wa pèlè gbogbo wa jọ máa pàdé láyọ̀ àtàlàfíà kájọ máa yayọ̀ ìṣẹ́gun ni irọ́ lè ṣòun pa ọ̀tá dẹ̀ ń ṣe lásán ni ọmọ olówó pẹ̀lú kúrò mẹ́yìn gbogbo wa pátá làjọ máa dé ilẹ̀ ìlérí wa láyọ̀ àti àlàáfíà gbogbo ẹ̀yin ti diaspora mo kí yín ẹ kú iṣẹ́ ìlú ẹ kú iṣẹ́ lágbára Ọlọ́run wọn ò ní fòkú yín ránṣẹ́ sí wa nílé a ní gbúrò òkèèrè yín báyìí ká banújẹ́ àtẹ́wọ́ mẹ́ta èèmọ̀ tí ọmọ aráyé ń pa láìdá a ní pa nítorí tiyín ẹ̀yin náà wà ní délé wá bòkú tiwa náà lẹ̀ ẹ ní wá bá sàárè wa nílé nígbà tẹ́ ẹ bá máa dé ẹ máa bá wa láyé ẹ máa bá wa láàyè táwa náà máa fi àlàáfíà tá máa fi pàdé yín ni bó ṣe máa rí nìyẹn bí n bá ṣe fẹ́ kórí fún gbogbo yín bẹ́ẹ̀ náà ni kórí fèmí náà agbára Ọlọ́run torí ẹ̀ ń fẹ́ tiwa ẹ̀yin ò jìyà níbi tẹ́ ẹ wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ ń wò wípé àwọn ọ̀ràn mi ìṣẹ́ àfi kí wọ́n bọ́ kúrò nínú òṣì àti ìṣẹ́ àfi kí wọ́n bọ́ kúrò nínú ìyà ẹ dẹ̀ dúró tì wá
gírígírí gẹ́gẹ́ bí ọmọ ọkọ, ìjénìyàn yín ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Ká má rọjọ́ jìnnà jù, gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá mo ti kí yín, ẹ má bínú gbogbo ẹ̀yin tí mi ì bá lè dọ́dọ̀, mo kí gbogbo wa pátápátá. Mo dẹ̀ ti gbàdúrà fún wa pé a ní fi eléyìí dágbére fáyé. Ọdún tá a wọ̀ yìí, ọdún ọlá, ọdún ìgbéga àṣeyọrí ló máa jẹ́ fún wa. Ọdún ilẹ̀ Yorùbá, ọdún òmìnira wa lọ́lọ́run máa pè fún wa lágbára Ọlọ́run. Àṣeyọrí wa ti wọlé, ó dẹ̀ máa tó wa lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ ńlá àgbàyanu tó máa ṣẹlẹ̀, tó máa mì Nàìjíríà títí tó máa fa Nàìjíríà ya, tí Yorùbá nation fi máa jáde ní kíákíá, ní wéréwéré, Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ lágbára Olódùmarè. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ tá a kọ tí gbogbo wa ti gbọ́. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá, mo ní ẹ jẹ́ ká múra kómi má bàa tẹ̀yìn wògbìn wa lẹ́nu. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká múra, nítorí pé gbogbo wa là ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn alákatakítí ẹ̀sìn, àfi bíi pé bóyá irú àwa ìyá àbáwọn mùsùlùmí gbé rí, bíi pé kì í ṣe láàárín àwọn mùsùlùmí gangan náà ti tọ́rú àwa ìyá tó bí mi, àlàájá gidi ni, tó dẹ̀ jẹ́ pé nípa ká ṣe ẹ̀sìn àwọn yẹn mo ń rìn o láyé o, ṣùgbọ́n mi ì tí ì rọ́gà wọn, kì í ṣe tọ̀rọ̀ ẹnu. A dẹ̀ dàgbà sínú ẹ̀sìn mùsùlùmí, a dàgbà sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Inú àbáláyé ni wọ́n bí wa sí, inú àbáláyé ni wọ́n bí wa sí. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jọ ń gbé pọ̀ ní ìrẹ́pọ̀, tí kan ò dí kan lọ́wọ́, tẹ́nìkan ò yẹ nìkankan lẹ́nu. Kí ló wá dé? Ẹ̀yin ẹlẹ́sìn ìrọ̀lẹ́ ayé tẹ́ ẹ ní dandan àfi tẹ́ ẹ bá balẹ̀ Yorùbá jẹ́, Ọlọ́run ò ní fún yín ṣe. Èèyàn méjì péré ó dẹ̀ ń da gbogbo odindi ilẹ̀ Yorùbá láàmú. A ṣàwá ní àwọn àáfàá gidi náà tó jẹ́ pé àwọn tó jẹ́ bàbá fún wa, tó jẹ́ àwọn àáfàá gidi tó ṣe sàn án nílẹ̀ Yorùbá yìí náà, tó dẹ̀ jẹ́ pé kò sí ẹ̀mí ìkórìíra kankan lára wọn. Bí kìrìsìtẹ́nì bá dọ́dọ̀ wọn, welcome ni. Bí mùsùlùmí bá dọ́dọ̀ wọn, welcome ni. Wọn ò bínú ọmọdé, wọn ò bínú àgbàlagbà, wọ́n dẹ̀ ń bá oníkálukú ṣe bó ṣe yẹ kó rí, bó ṣe gbogbo nǹkan dẹ̀ ń lọ déédéé bó ṣe yẹ kó lọ. Kí ló wá dé tí ẹ̀yin alákatakítí ìwà láfi tẹ́ ẹ bá dojú ilẹ̀ Yorùbá dólẹ̀, irọ́ lẹ pa. Tẹ́ ẹ bá rẹ́dì pé ẹ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, Ọlọ́run á bá wa wáṣẹ́ fún yín ṣe, ẹ wá bí gbà. Iṣẹ́ tágbára yín ò ní, kátà ẹ̀ ní lè ṣe tán láyé, Ọlọ́run máa gbélé yín lọ́wọ́. Kí ló dé ṣe dẹ nípa ló máa gbé? Nínú Kùránì yìí náà lẹ ti kà, ẹni wọ́n ní kẹ́ ẹ má dẹ̀ ní kankan lọ́wọ́, ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀. Kí ló wá dé? Tẹ́ ẹ wá lẹ fẹ́ yọ wá lẹ́nu, tẹ́ ń dà wá láàmú, tẹ́ ń ṣoríṣiríṣi tí ò yẹ kẹ́ ẹ tiẹ̀ ṣe, gbogbo nǹkan tí ò yẹ kéèyàn máa gbọ́. Àtúndí ẹ̀tún wá ìtẹ́ fẹ́ ṣe ẹni ṣẹ̀ríà. Ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn mi ìfẹ́ rojọ́ púpọ̀ jù lálẹ́, torí wípé a ti ń gbọ́ náà, ṣùgbọ́n ó kàn jẹ́ wípé bí wọ́n ṣe wá pè wá lénìí wípé tí wọ́n wá ju ọ̀rọ̀ yẹn sí mi, ẹ̀yin tí ẹ jẹ́ mídíà wa lógùn ṣe ti ẹ jáde, ẹ bá wa jáde sọ̀rọ̀ yìí, ẹ bá wa jáde sọ̀rọ̀ yìí, pé nítorí ní ìsìn nígbà tí bàbá mi bàbá lẹ́kìtì, ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá lè bá mi táàgì bàbá lẹ́kìtì, ẹ bá mi táàgì wọn, torí mo mọ̀ pé ọ̀gá mi ò rìn dín. Bẹ́ẹ̀ ni, ọmọ ọkọ Yorùbá tó dúró tán tó báláǹsì tẹ́sẹ̀ méjèèjì wà ńlẹ̀ ni. Kí ló dé? Ẹ má jẹ́ kán tẹ̀yìn gbèrú wa, torí ibi tẹ̀yìn alákíkanjú ọmọ Yorùbá gbé wà, ó ṣe wá jọ́dọ̀ yín ni wọ́n wá gbé wá. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, mo gbé gbòòsà mẹ́ta fún yín, gbòòsà gbòòsà gbòòsà. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ wà lọ́yọ̀ọ́, nígbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe kinní ní Ọ̀yọ́, àwọn ọmọ Ọ̀yọ́ yarí, wọ́n láwọn ò ní gbà. Gbogbo wa fọ́nká síta bẹ̀rẹ̀ sí í pariwo, ojú tì wọ́n wá bí gbé gbà. Ẹ wá wọgbọ́n burúkú tí wọ́n lò. Ṣùgbọ́n wọ́n mọ̀ wípé nítorí wípé Èkìtì jẹ́ ìlú bàbá Bánjí Akíntóyè, tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn alákíkanjú wà ń bẹ̀, wọ́n á ní ṣé ẹni káwọn má ṣe lọ́yọ̀ọ́ ni. Ok, ibi tó máa ká yín lára là ń tẹ́, àwa ò dẹ̀ torí yín fọ́, àfọ̀ fún yín rárá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká fura, ẹ jẹ́ ká kíyèsára, nítorí wípé kí ni nǹkan táwọn aráabí yìí ń bá bọ̀, ọgbọ́n ni wọ́n fẹ́ lò fún wa o, ọgbọ́n ni wọ́n fẹ́ lò fún wa. Ní ìsìn ẹ wò,
wọn ò tó gbangba sùn lọ́yẹ́. Ẹ wo ọgbọ́n burúkú tí wọ́n dá. Wọ́n wá béèrè lọ́wọ́ gómìnà, ó lóun ò mọ̀ nípa ẹ̀. Ọba ìlú, wọn náà òun ò mọ̀ nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ ẹ̀yin àgbàlẹ̀dẹ̀ sọ fún wa wípé àìṣòòṣà lódò kí làbẹ́làbẹ́ má mọ̀. Nítorí ìgbà tí mo gbọ́ ohun yẹn lánàá tí ọ̀gá mi sọ̀rọ̀ wọlé yẹn bàbá lẹ́kìtì wípé àwọn ò fẹ́ ká fa nǹkan kan lórí ẹ̀ pé nítorí wípé kí ni àwọn ti béèrè lọ́wọ́ gómìnà lóhùn ò mọ̀ nípa ẹ̀, ọba lóhùn ò mọ̀ nípa ẹ̀. Ṣé wọ́n lè ṣerú nǹkan bàǹtàbàǹtà yẹn nínú ìlú kí gómìnà ìlú yẹn lóhùn ò mọ̀ nípa ẹ̀, kí ọba tó jẹ́ paramount ruler ìlú yẹn kó lóhùn ò mọ̀ nípa ẹ̀, kó má dẹ̀ mọ̀ nǹkan tán lè ṣe sí látijọ́ yìí. Nígbà tá a máa wá padà gbọ́ nǹkan tí wọ́n sọ sí wa lénìí pé ká lọ ṣiṣẹ́ lé lórí, là wá ń gbọ́ wípé gómìnà gangan fúnra rẹ̀ ó rán sẹ́kítírì ẹ̀ lọ síbẹ̀ nígbà tí wọ́n máa ṣe nǹkan yẹn. Ìyẹn ni mo ṣe sọ pé gbogbo wa ẹ jẹ́ ká múra, ẹ jẹ́ ká lọ jobi sọ̀gbọ́ kí gbogbo àwa ọmọ kọ́lẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jókòó ká ṣe ìpàdé tó ní ìrònú, káwọn ráàbì kí wọ́n má tẹ̀yìn gbèrú wa. Toró mi ti ń fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí. Nínú àwọn ọ̀tá àkọ́kọ́ táwa Yorùbá nation ní àwọn kábíyèsí wa ni. Mi ò bomi sẹ́nu kí n fi sọ rárá. Àwọn ọba wa, àwọn tán pera wọn lólórí wa, àwọn gangan, àwọn ni àwọn enemy àkọ́kọ́, àwọn tó jẹ́ ọ̀tá àkọ́kọ́ tá a ní nìyẹn. A dẹ̀ nítorí ọjà wọn jà, ọjà ní kì í ṣe lẹ́yìnkùlé wọn. Torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti mọ̀ ìpítà bá ṣe náà tó bá dé ìgbé kìíní láyé àtijọ́ wọn lọ́ba lónìí ìlọ́ba lónìí ilẹ̀ ọba lórí ohun gbogbo. Ẹ dẹ̀ jẹ́ kó gbogbo ohun rere tẹ́ ẹ bá lé lórí ẹ jẹ́ káwọn olóṣèlú kó mọ́ra. A dẹ̀ rẹ́dì láti pé àfi ká dá ìṣe padà sẹ́nu ọba kí gbogbo àwọn ọba wa kí wọ́n pàbọ́n ṣe wà látijọ́ rí. Síbẹ̀síbẹ̀ à ń torí ọjà yín jà, ọjà yín ní kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìnkùlé wọn, kí ló ń ṣẹ̀yìn ọba ìbáyìí. Ẹ torí owó pínnọ̀tì tàn fún yín, ẹ torí ẹ̀dẹ̀ ń bàlú jẹ́ ẹ̀ ń bà wá ọmọ yín lójú jẹ́. Kí ló dé? Oúnjẹ tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ máa yó tó jẹ́ yín lẹ́ni nǹkan ìtàn wá ń ṣẹ́ ilé yín lọ́wọ́ tínú yín ń dùn. A dẹ̀ ń kí àǹsà ẹlẹ́ẹ̀mí ní kú, kí ni ìṣòro ayé gbogbo yín? Wọ́n ní a má bọ̀bá ká má bọ̀bá. Ẹ̀yin ọba yìí dẹ̀ ń kàn wá ń kó ẹ̀ dẹ̀ ń tẹ̀ wá lójúmọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ ṣó ṣeé ṣe kí wọ́n ṣerú nǹkan bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn. Ó wà lórí kinní tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wa gbogbo. Bẹ́ẹ̀ ni, even nǹkan talẹ̀ lọ́hùn ti fi ṣe program. Ẹlẹ́ẹ̀mọ̀ ń pa ẹ̀. Ìmọ̀ọ̀mù tí wọ́n ní wọ́n yàn, ìmọ̀ọ̀mù tán ní ìmọ̀ọ̀mù Yorùbá ní ọ̀dọ̀ wọn lọ́hùn tí wọ́n yàn. Torí àwọn èèyàn tí ń gbé nǹkan yẹn síra wọn nígbà tán ní ìmọ̀ọ̀mù ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ṣe bí bàbá ìmọ̀ọ̀mù tó wà nílọrin tá a jọ ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ ṣe bí àwọn èèyàn tí ń sọ̀rọ̀ wọlé gan-an ká tó rẹ́ni ṣàlàyé fún wọn pé kò rí bẹ́ẹ̀ o, bàbá ìmọ̀ọ̀mù yẹn ilẹ̀ Èkìtì ló wà o, kì í ṣe ti bàbá lọrin o. Wọ́n ti ń gbé sí ara wọn, ṣé mọ̀ nígbà tó ń sọ pé ìmọ̀ọ̀mù Yorùbá, ìmọ̀ọ̀mù Yorùbá, ìmọ̀ọ̀mù Yorùbá, wọ́n ti ń gbé sí ara wọn. Ẹ jẹ́ ká kíyèsára. Kí ló dé? Ẹ dẹ̀ mọ̀ pé Múfútí tó ń dá wàhálà yìí lẹ̀ àti Olú Ìwò, ìlú tó bá ń dàgbà ọmọ àlebẹ̀ ò tí ì dàgbà ni. Tọ́mọ àlebẹ̀ bá dàgbà ó máa mú gbóngbó dání ni. Torí ẹ̀yin bàbá lẹ jẹ́ kó yé wa wípé ọmọ onílùú ò ní fẹ́ ó tú. Tó bá jẹ́ ọmọ ọkọ ni wọ́n tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, wọn ò ní bẹ́ẹ̀ lọ́hùn pé kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́. Ṣé bíbá ìjẹ́ Sáúdí ni àbí kí ló dé ṣe wádìí nípa ló máa gbé ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn èèyàn. Tẹ́ ẹ torí owó, tẹ́ ẹ torí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ, tẹ́ ẹ dẹ̀ ń ba nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ láyé jẹ́, tẹ́ ẹ ń bọjọ́ ọ̀la ayé àwọn ọmọ yín jẹ́, tẹ́ ẹ ń ba ìran yín láyé jẹ́. Kí ló dé? Ẹ̀yin bàbá tí wọ́n gbówó lé lọ́wọ́ tẹ́yìn náà wá ń ṣe bí eré fi, ìyá ẹ̀ máa jẹ yín. Bẹ́ẹ̀ ni ẹ máa jìyà ẹ̀. Torí iṣẹ́ ni Múfútí ń ṣe báyìí tó ń ṣe bíi pé kò sí bóun ò ṣe jẹ́, tó ń ranjú wọ̀n bí ẹni wọ́n kángi ògùn mọ́ lórí. Ó ń lérí burúkú ni tí gbogbo wa mọ̀ wípé ó dúró ní ìdúró pàfẹ́ táwọn bá ṣe kínní. Wọ́n rí i pé tọ̀yọ́ ò ṣeé ṣe, ẹ wo ibi tí wọ́n lọ gbé gbà. Gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí gbogbo wa múra. Ṣé ẹ rí àsìkò tá a wà yìí ní ti ọmọ ọkọlẹ̀ Yorùbá tó bá jọmọ gidi tó dẹ̀ ń jà fún ẹ̀, a ní ìdìjà rárá o.
pé ká bára wa jà wàláì tá a bá ṣe ra wa ẹ jẹ́ ká lọ dáríjì ra wa ká lọ parí ẹ̀ ká lè ríbi fèsì àwọn nǹkan tó àwọn ogun tó fẹ́ gbé tì wá yìí tí ẹnìkan bá bá ẹnìkan jà ẹ jẹ́ ká lọ parí ẹ̀ nǹkan tí wọ́n ṣe nínú ìlú tí wọn ò jẹ́ kí àwọn ọmọ ìlú mọ̀ tó jára àta ló ṣẹ̀ṣẹ̀ ń wá pé àwọn ọmọ ìlú tó wà ń bẹ̀ wípé ṣé ẹ gbọ́ nǹkan báyìí tó jẹ́ ní rárá kò sí ohun tó jọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n lọ wádìí ni wọ́n wá rí i pé yes confam òótọ́ ni wọ́n ṣe ṣùgbọ́n wọ́n wá yọ̀ ṣe wọ́n ń lọ ẹjọ́ ṣe rí àlọ́ tí wọ́n ń wí fún wa yìí tí ẹ bá tú kinní ìdélẹ̀délẹ̀ ẹjọ́ torí Ọlọ́run á mọ̀ wípé kì í ṣe nǹkan tó yẹ ká gbà nílẹ̀ Yorùbá rárá àwọn nǹkan burúkú ayé àtọ̀run ló kún bẹ́ẹ̀ ẹjọ́ ń jọ táwọn mùsùlùmí tí ń ṣe mùsùlùmí wọn bọ̀ láti sẹ́ńtúrì tí wọ́n ti gbé ẹ̀sìn mùsùlùmí délẹ̀ Yorùbá yìí tí ò sí ṣẹ̀ríà lọ ẹjọ́ ṣé wọn ò ṣe sìn ni àbí kí làwọn olórí burúkú yìí torí ẹ̀ ń dà wá láàmú rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́yìn fẹ́ yọ wá lẹ́nu lórílẹ̀‐èdè Yorùbá Ọlọ́run ò ní fún yín nísinmi ọkàn kí ló dé tẹ́ ń yọ wá lẹ́nu torí ṣẹ̀ríà ṣé bí jẹ́lẹ̀ Haúsá ni àbí jẹ́ bí Sáúdí even nǹkan ṣẹ̀ríà ńgbà tá a wà béèrè dáadáa pé ẹjọ́ nǹkan tí ò bá ṣàyè èèyàn béèrè ni ṣẹ̀ríà gan kì í ṣe òfin ànábì Muhammad sallallahu alaihi wasallam kì í ṣòfin ẹ̀ àwọn alákatakítí ìgbẹ̀yìn ayé yìí náà ni wọ́n dé tí wọ́n láwọn àwọn alùsùn náà àwọn yìí náà ló ní wàhálà àwọn ló ní ṣòro kí ló dé tẹ̀yìn jọ lé ayé wa lẹ́nu tẹ̀ ń dà wà láàmú ẹ máa gbọ́rọ̀ ọmọ fún títẹ́rí mi ti ẹ̀fẹ́ rojọ́ pọ̀ jù lálẹ́ ń fẹ́ rojọ́ o kí ló dé tó dẹ̀ wá pé o tán òkú o ọ̀rọ̀ tó dẹ̀ wá di ọ̀rọ̀ godo gan-an sí wa lọ́rùn tó wá di ọ̀rọ̀ godo gan-an sí wa lọ́rùn tó dẹ̀ wá di ọ̀rọ̀ godo gan-an sí wa lọ́rùn kí ló dé ó ṣe wá dẹ̀ nípa ló máa gbé tó dẹ̀ wà máa rànjú wọ̀n ní ìsìn ńgbà tẹ̀yìn bá sọ yìí pé dandan àfi tẹ́ ẹ bá gbé ṣẹ̀ríà lọ kalẹ̀ tí a dẹ̀ ní ẹ̀sìn mẹ́ta nílùú tí kì í ṣẹ̀sìn kan ṣoṣo ló wà àwọn kan lẹ bá mùsùlùmí ló dé gbẹ̀yìn gbogbo ilẹ̀ tí wọ́n dá nílẹ̀ Yorùbá tẹ̀yìn wá fẹ̀júlé lórí àbáláyé lónìí torí kò sí ilẹ̀ kan tí wọ́n tẹ̀lú tí wọ́n gbé fálulẹ̀ nílẹ̀ Yorùbá yìí ní gbogbo ilẹ̀ Yorùbá yìí o látòkèdélẹ̀ nígbà táwọn onílùú tó ìlú wọn tó dáa tó dùn ún wò tẹ́kù ń ké bí eku tẹ́yẹ ń ké bí ẹyẹ táwọn ọmọ èèyàn fọhùn bí ọmọ èèyàn táboyún bí wẹ́rẹ́ tágbọ̀ntọ́wọ́ àlàbòsò ń lẹ́yìn kóra yín dé lẹ́yìn náà wáá jókòó lè darapọ̀ mọ́ wọn. ó dẹ̀ ṣe wá dé nígbẹ̀yìn ẹ̀yẹ ilẹ̀ máa sọ pé wá fẹ́ ba gbogbo nǹkan yẹn jẹ́ mọ́ wọn lọ́wọ́ ṣé ńgbà tẹ̀yìn bá gbé ṣẹ̀ríà lọ kalẹ̀ ẹ jọ kó sí nǹkan tẹ́ fẹ́ fi kún torí àwọn oníṣẹ̀ṣe náà ti yarí o bẹ́ẹ̀ ni wọ́n ti yarí gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa wọ́n ní tẹ́ ẹ bá àpúrùfù ẹ̀yìn ìjọba wa tẹ́ ẹ bá fi àpúrùfù ẹ̀ lénìí tó bá di lọ́la àwọn náà máa gbé kọ́lé tàwọn náà jáde pé táwọn bá dẹ̀ gbé jáde tẹ́ ẹ bá fọwọ́ sí ẹ fẹ́ dógun lẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì náà ló dà kò burú bó bá ti dà bẹ́ẹ̀ àwọn náà máa gbé tàwọn náà jáde ẹ jọ kí ló ń bọ̀ yìí ogun lẹ fẹ́ dálẹ̀ wàhálà lẹ fẹ́ dálẹ̀ kí ló wá dé tẹ́ wá fẹ́ dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn ó ṣe wá di túláàsì ó ṣe dẹ nípa ló máa gbé àmúkàbí wọn sì ń tàn wọn ní o tẹlẹkọ ti ìyàwó kí n ti ní pẹ̀lú ọkọ ti ìyàwó ṣé kò sí kóòtù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọkọ àti ìyàwó làwọn fẹ́ máa dá lẹ́jọ́ àárín ara wọn ló máa mọ irọ́ ni wọ́n ń pa ọgbọ́n tí wọ́n fi máa gbórí wọlé òun ni wọ́n ń wá ta ní ń tan ẹnìkan nù wa rí ẹ̀yin lẹ́ ń tàn wá ẹ̀ẹ́dẹ̀mọ̀ para yín lẹ́ ń tàn gómìnà Èkìtì olóhùn ń tàn wá kò mọ̀ para òun lòun ń tàn nítorí nígbà tẹ́ ẹ bá fi pamọ́ títí nígbà tó bá yẹ àwọn tó mọ̀ wá máa wà ṣáàyàn mọ̀ pé ẹni bá fi nǹkan pamọ́ tó bá fi pamọ́ kó máa rántí àwọn ẹ̀dá kan tó mọ̀ wá òun rèé nígbà tí wọ́n béèrè olóhùn mọ̀ ń pa ẹ̀ olóhùn ò gbọ́ rárá àtọ̀ nígbà táwọn tó mọ̀ wá bẹ̀rẹ̀ sí wá wọ́n rí ibi tó ti rán tí akọ̀wé ẹ̀ ti ń jíṣẹ́ wípé òun ló rán òun wá ó dà kò burú ẹ jẹ́ ká wá gbà wípé òun kọ́ ló rán fine ṣé wọn ò gbọ́ wípé ọmọ iṣẹ́ àwọn lọ síbì kan ṣé irú obìnrin yẹn ṣó lè lọ láì ṣe kó láṣẹ wọn nínú
ẹ jẹ́ kí gbogbo àjọ jókòó kájọ rò ó ṣó lè lọ ní governor's office tó dẹ̀ jẹ́ akọ̀wé secretary ẹ̀ ṣó lè lọ láì ṣe pé ó láṣẹ ọ̀gá ẹ̀ nínú ọ̀gá ẹ̀ ò gbọ́ ó dẹ̀ lọ ṣó possible ó dẹ̀ ní rárá olóhùn ọmọ nǹkan kan pa ṣé ẹ rí i pé dájúdájú àbòsí tí ń wà láàrin yẹn tí a bá wá lọ wò wípé a wá lọ gbẹ̀mí lé wọn ọlọ́run má jẹ́ kó mi tẹ̀yìn wògbìn wa lẹ́nu ẹni agbógbó okùn lé ẹ̀yin bàbá ní kò jẹ́ ní àgbà ẹ̀yin ìyá náà wí bẹ́ẹ̀ ní kò jẹ́ ní àgbà tá a bá lọ fọkàn tẹ̀wọ̀n ṣé ẹ mọ̀ pé dájúdájú wọ́n ti yẹ wá gbálẹ̀ ìyẹn la ṣe ń sọ wípé ẹ jẹ́ kí gbogbo wa múra níbi tá a gbé dé yìí níbi tí ọ̀rọ̀ yìí gbé dé yìí a ní ìdí ẹjọ́ wẹ́wẹ́ a ní ìdí ìjà a ní ìdí nǹkan kan ìgbésẹ̀ ló kù gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ìgbésẹ̀ ló kù o tá a bá jẹ́ ẹ bá lè jẹ́ kí ìdí wọn rinlẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ kóòtù wèrè tí wọ́n náà ti dájọ́ mẹ́ta tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n dá mí kàn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí mọ́ wàhálà dé máa ṣẹlẹ̀ torí àwọn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì náà ti yarí àwọn oníṣẹ̀ṣe náà ti yarí ọgbọ́n ní ìsìngbà tí ẹ máa gbọ́rọ̀ wèrè mú ẹ. kìí ṣe pé tó gbà wà Nàìjíríà lára fi ń mi Yorùbá. ṣé ń gbọ́ ó ní kì í ṣe pé. èyí tí wọ́n wí ẹ mú lọ. bàbá ń ya lọ ẹ ló pa wá o àjọ ya lọ náà ni. ó lè àjọ máa yá bàbá fẹ́ pín ẹ máa gbọ́ Yorùbá. ó mọ̀ wípé dandan ni Yorùbá yìí máa pín ṣé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ká lo làákàyè pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ mi yẹn Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni no retreat no surrender nǹkan tí ẹ jẹ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àwọn ṣé ẹ rí ariwo tó ń pa ìkọ́ ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mú jáde àwọn kókó ọ̀rọ̀ tó sọ wọ́n ti mọ̀ wípé Yorùbá nation fẹ́ dúró wọ́n ti mọ̀ kò tiẹ̀ ti dúró kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà mọ́ wọn ò ní nǹkan tí wọ́n fẹ́ ṣe sí yẹn torí nọ́mbà 1 ètò Ọlọ́run ni Elédùmarè ló gbé kalẹ̀ kó dẹ̀ di dandan kó ṣeé ṣe torí àjàsí nǹkan ní nǹkan àwàlà ní nǹkan wa tá à ń já sí sọ̀rọ̀ mi yẹn yé yín wọ́n ti mọ̀ wípé Yorùbá nation ti ṣe tán gbogbo ọgbọ́n tán dá kò sí ètò jẹ́ ń bẹ̀ wọ́n wá fẹ́ dọ́gbọ́n gbé ṣẹ̀ríà lọ yẹn kalẹ̀ láti pé kí wọ́n fi tákù wá wọ́n fẹ́ jẹ níbi tí wọn ò gbé ṣiṣẹ́ sí wọn ò dẹ̀ fẹ́ jẹ́ pẹ̀lú sùúrù wọ́n fẹ́ gbógun kalẹ̀ ẹ máa gbọ́ o torí mo fẹ́ kí ajá ká fi sùúrù ká gbọ́rọ̀ yẹn dáadáa kì í ṣe ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ. kọ́ńtì tuntun á fi pín bá a bá ṣe pọ̀ tó ní. ṣé ẹ gbọ́. kẹ́ ẹ mọ̀ yẹn o kẹ́ ẹ mọ̀ lè bẹ́yà ìwọ ọmọ ìnọ́rìtì ẹlẹ́bọ lọ́wọ́ àjọ ìgbàlódé láàrin gbà o. ẹ jẹ́ kí n fi sí ẹ̀yìn padà kẹ́ lè gbọ́ dáadáa. kìí ṣe pé tó gbà wà Nàìjíríà lára fi ń mi Yorùbá. èyí tí mo wí yẹn ẹ mú lọ bàbá ń ya lọ ẹ ló pa wá o àjọ ya lọ náà ni. ṣé ń gbọ́. bàbá fẹ́ pín Yorùbá kọ́ńtì tuntun á fi pín bá a bá ṣe pọ̀ tó ní. ṣé ń gbọ́. kẹ́ ẹ mọ̀ yẹn o kẹ́ ẹ mọ̀ lè bẹ́yà ìwọ ọmọ ìnọ́rìtì ẹlẹ́bọ lọ́wọ́ àjọ ìgbàlódé láàrin gbà o. ibi Christian bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó Èkìtì ẹ máa gbọ́. ibi àwọn náà bá ti rọ́wọ́. kókó nǹkan tí mo fẹ́ mú jáde láàrin yẹn gangan ládé yẹn ó níbi tí kìrìsìtẹ́nì bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó ìdí nìyí tí wọ́n fi tètè gbé ṣẹ̀ríà yẹn lọ síbẹ̀ yẹn. ó ṣe wá jẹ́ Èkìtì ẹ máa gbọ́. àwọn aláàjẹ gbọ́ngàn ọbẹ̀ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ àpé bọ́bá sì la ìjà lọ àjà àjà. ṣé ẹ gbọ́ táwọn ó ní ibi táwọn bá pọ̀ sí jù àwọn làwọn máa jẹ gómìnà ọbẹ̀ àwọn ò fẹ́ kó jẹ́ wípé ẹ̀yin ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá olórí burúkú iṣẹ́ gbọ́ ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá lẹ máa wá jẹ gómìnà láwọn lórí ó ní tó bá dẹ̀ jẹ́ ní ìkì ìjà ó láwọn àjà ẹ máa gbọ́. ìjà tí ń gbé ń dáṣà gbogbo àgbáyé ló ń jà. ṣé ń gbọ́. èyí tí mo fẹ́ tó ẹ̀sìn. ẹ ṣé bàbá ṣé ẹ gbọ́ ìwọ̀nba nǹkan tí mo fẹ́ lò láàrin yẹn òun nìyẹn ó ní tó bá jẹ mọ́ ìjà ó ní tá a bá bá wọn jẹ olóhùn àjà ẹjọ́ níjọ́ tí wọ́n ti ń pe Yorùbá nation tí a ti ń jà fún olórí burúkú yìí ń dà lóru ni ṣùgbọ́n wọ́n ti rí gbangba rekete báyìí pé Yorùbá nation máa pín
àsìkò tí ń tó bọ̀ láti dá dúró ó tètè fẹ́ kí agídí bọ̀ wọ́n fẹ́ jẹ níbi tí wọ́n ń ṣiṣẹ́ sí àwọn dẹ̀ dúró ogun ni wọ́n dúró ìjà ní ìtó jẹ́ wípé ọlọ́run ló máa bá wọn jà kì í ṣàwa torí gbogbo ẹ̀dá téèyàn ò bá lè mọ ọlọ́run ló máa fà fún ọlọ́run gan tó gbé àwọn ẹ̀sìn ẹ̀ kalẹ̀ ní kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ kò sọ fún wa pé ká lọ fi nira wa lára àwọn èèyàn kan ló wà tí wọ́n ti ẹ̀ṣẹ̀ sìn rárá kò dẹ̀ ní kó má dáa fún wọn kí ló wá dé tí ẹ̀yin wèrè yẹ̀ wá dúró tẹ́ ẹ dé lọ́sàn-án gan tẹ́ ẹ ní túláàsì àfi tẹ́ ẹ bá fi ṣòro ayé tí tẹ́ ẹ bá fi ní wá lára àwọn kìrìsìtẹ́nì náà ti bẹ̀rẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà ti bẹ̀rẹ̀ tiwọn torí àwọn gan ti ń sọ wípé ẹ máa gbọ́ o. ẹ má gbàgbé tẹ́ bá ju ọwọ́ lu ṣẹ̀ríà lọ lẹ́nu á gbé traditional law jáde. wọ́n láwọn àgbé traditional law jáde. yóò dogun gidi. ṣé ẹ gbọ́. àtàbí tẹ̀ ẹ̀ bá fẹ́ nìkan. ṣé ẹ gbọ́. yóò di burúkú ogun. ẹ ní sùúrù ó yá. ẹ má gbàgbé tẹ́ bá ju ọwọ́ lu ṣẹ̀ríà lọ lẹ́nu á gbé traditional law jáde lọ́la bẹ́ẹ̀ bá gbọ́wọ́ lu ẹ̀ máa kú ni o yóò dogun gidi àtàbí tẹ̀ ẹ̀ bá fẹ́ nìkan. ṣé ẹ gbọ́. yóò di burúkú ogun á bójú ara wa jẹ́. sinimá tó wá bọ́ lu traditional law títí wa náà tá a gbé wá bí mùsùlùmí bá wá kí ọmọ wa mọ́lẹ̀ tó gbé lọ sí ṣẹ̀ríà lọ àwọn náà bu ọmọ ẹ̀tọ́ ẹ̀ náà sọ àjùwá lọ sí traditional law. kẹrin nǹkan fẹ́ dálẹ̀ lẹ̀ Yorùbá. bó bá fòkò fọ́ ojú ọmọ wa náà àwọn náà fòkò fọ́ orí ọmọ ẹ̀ bí ìgbẹ́ apáyá wa kásá náà. bó bá fìbínú gé apá ọmọ wa náà àwọn fìbínú gé itan ọmọ tiẹ̀ dànù. ló bá tán. adiju mi àdú yìí òórùn ló dá mi ni mo dá ẹ. yes ìjàdé. ẹrù oore o ọmọ Nàìjíríà kẹtù pọ̀ sí ṣẹ̀ríà lọ torí kìsẹ́ni náà máa gbé lọ́ọ̀ tí wọ́n jáde o ọ̀nà òsùn o bàbá náà máa sọ tí wọn. láàrin oṣù kan ẹ máa bọ́ lu lọ́ọ̀mẹ́ta lọ́ọ̀ tí yóò wúlò mọ́ tí wọ́n wúlò mọ́ nìyẹn. bá fi pé mi gbé wá sílé ẹjọ́ yín gbàdúrà mo lè sọ pé mo sọ́rí o ìṣọmọ ẹgbẹ́ yín o ìṣọmọ ẹgbẹ́ yín tó bá fẹ́ rí mi ẹ lọ pàdé mi ní traditional law. ló bá tán. ẹ ro ore ẹ tó bọ́ lu ṣẹ̀ríà lọ kó gbọ́dọ̀ wọ́ọ̀kì. ẹ bá buwọ́ lu ṣẹ̀ríà lọ lọ́la àwọn kìrìsìtẹ́nì náà máa di. ṣé ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. bẹ́ẹ̀ni hallelujah. ṣé ẹ lérò pé bàbá yẹn mọ bí wọ́n sọ. ó mọ ohun tó ń ṣe. bàbá tó sọ̀rọ̀ tó ń sìn bàbá ìjọ Ọ̀rúnmìlà. bẹ́ẹ̀ni. ẹ̀yin mùsùlùmí ṣé ẹ lérò pé ẹ̀yin nìkan náà ṣàyè fún mi. adánìkan jẹ́ bátí. ẹ jọ àfẹ́ èébú àfẹ́jà kókó ọ̀rọ̀ la ní ìdí mo ń sọ fún yín nígbà tí mo máa gorí ètò mo ní àwọn kókó inú àwọn ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ kẹ́yìn èèyàn mi bá mi mú ká ṣiṣẹ́ lé lórí ṣe mọ̀ kó di méjì ní ìsìn bàbá ìjọ Ọ̀rúnmìlà ní kí wọ́n rò dáadáa kan tó fọwọ́ sí i ṣé ẹ mọ̀ pé ogun ńlá ni wọ́n ń gbé bọ̀ kábíyèsí Ọlọ́run o ṣé ẹ mọ̀ wípé ogun ńlá ni wọ́n ń gbé bọ̀ báyìí bàbá yẹn ní kí wọ́n rò dáadáa kan tó fọwọ́ sí i ó ní nítorí tẹ́ ẹ bá ti lè fọwọ́ sí i pẹ́rẹ́ ó láwọn náà máa gbé traditional law tàwọn náà jáde ó ní tí mùsùlùmí kan àwọn ṣẹ̀ríà tí wọ́n bá mú ọ̀kan nínú ọmọ àwọn á dẹ̀ wọ ọmọ tiwọn náà lọ àwọn á bẹ̀rẹ̀ gbé ó ní tí wọ́n bá fọ́ ọmọ àwọn lójú ọ̀tún àwọn á fọ́ tiwọn náà lójú òsì tí wọ́n bá gé ọmọ àwọn lápá àwọn á gé ọmọ tiwọn náà lẹ́sẹ̀ àwọn á di do me and do you ẹjọ́ kí ló ń bọ̀ yẹn gbogbo nǹkan tẹ̀yìn kínní yóò dẹ̀ lè gbà lẹ́fẹ́ ń lọ̀yàn torí wọn nígbà ìjà ló fẹ́ dálẹ̀ bàbá náà wá ń dáhùn báyìí wípé kí wọ́n rò dáadáa kan tó fọwọ́ sí torí wọ́n á fọwọ́ sí mẹ́tẹ̀ẹ̀ta á pé ẹ wá jọ torí Ọlọ́run mélòó la fẹ́ ṣe inú ẹ̀ ìbéèrè mi nìyẹn èwo la fẹ́ fara mọ́ ń bẹ̀ ó wá jẹ́ pé kóòtù ti àwọn olóyìnbó tìjọba ìyẹn ò ṣiṣẹ́ mọ́ àbí nígbà tí wọ́n bá ti fọwọ́ sí ṣẹ̀ríà lọ ní ìsìngbà tí mi ìgbà tí nínú yín ẹ lè pè mí pé n wá jẹ́jọ́ lọ́dọ̀ yín máa jẹ́ kó yé yín pé mi ò sí nínú ìjọ yín àwọn alákatakítí dẹ̀ làwọn àwọn máa fa wàhálà ẹjọ́ kí ló ń bọ̀ yẹn èṣù ti dé àràbá ran bọ́ǹbù lọ́wọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ wèrè gbọ́nran wọn wá bẹ̀rẹ̀ sí dàlú ẹjọ́ sí ẹ̀sìn ni wọ́n ń ṣe àbẹ́sìn
ẹ̀yin bàbá wa àáfàá ńláńlá tá a ní tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí ẹ má wò wá níran ẹ má sọ pé kò kàn yín ẹ mọ̀ wípé gbogbo àwa tá a jọmọ fún yín ọ̀pọ̀lọpọ̀ wa la ṣì wà lórílẹ̀‐èdè Yorùbá yìí gbogbo ìyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tẹ́ ẹ ní orílẹ̀‐èdè Yorùbá yìí ni gbogbo wọn wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín orílẹ̀‐èdè Yorùbá yìí ni wọ́n wà ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí ṣe bí gbogbo yín lẹ ní Muslim Council tẹ́ ń ṣe ẹ bá wa pe àwọn alákatakítí yìí ẹ bá wa fi ọ̀nà hàn wọ́n ẹ bá wa bá wọn sọ̀rọ̀ gidi torí olórí ìbú ni wọ́n. Hello ẹ káalẹ́ o. hello ẹ káalẹ́. ẹ káalẹ́. ẹ káalẹ́ mò ń gbọ́ yín. hello ẹ sọ̀rọ̀. Abíyèsí Ọlọ́run mo dẹ̀ ń gbọ́ wọn dáadáa. Hello ẹ káalẹ́. ó jàre ó jàre ó jàre ó jàre Ọlọ́run tó báńkà yìí mo ń gbọ́ yín dáadáa ẹ máa sọ̀rọ̀ ó jàre. Àmì Ọlọ́run. Mọ́mì, ṣe rí ọ̀rọ̀ àwọn àáfàá àwọn àáfàá òkú wọ́n wọlé Yorùbá wá láti ọmọ ìgbà ìgbà tó yẹ gbogbo ọmọ Yorùbá pé gbogbo àwọn tẹ̀ ń kú wọn kì í ṣe Yorùbá o gbogbo àwọn tó ń gbẹ́ sí ni wọ́n ń gbèsè rí ara pọ̀ káàkiri gbogbo pátá ìṣẹ̀ wọn jẹ tó yẹ pé wọn kàn ló adékèmí kan mọ yìí wà gbogbo àwọn pípò wọn ti darapọ̀ mọ́ wa látọjọ́ tó ti pẹ́ àwọn Fúlàní lórí iṣu kí ló sùn wọn ti darapọ̀ mọ́ wa látọjọ́ ó bá ń ṣe kíní jà. tí wọn wá ń bá wa gbé orúkọ so that àwọn Yorùbá àmọ́ nǹkan tó ṣe wà o. Stẹ́ẹ̀pù tó kàn nínú àjẹ́ńtà Fúlàní stẹ́ẹ̀pù tó kàn orí ẹ̀ náà wà yìí o. èyí tó kàn ni wọ́n wà yìí. nínú gbogbo plan láti take over gbogbo ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá the next step tó kàn lórí ti Yorùbá ibẹ̀ náà dé Yorùbá. ṣé ẹ̀ ń gbọ́ bá? mo ń gbọ́ yín ẹni tó kàn ní nǹkan tí wọ́n fẹ́ ṣe báyìí. step tó kàn lórí ilẹ̀ Yorùbá pé bàtà máa tẹ́kọ̀ọ́ bá gbogbo ilẹ̀ Haúsá náà wọ́n gbé rìdì ìdènà ti wọlé sí wọn láàrin wọ́n wá sọ gbogbo àwọn Haúsá ẹ̀dọ́mọ̀ ìyá wọn àwọn Haúsá wá bí wọn ẹ bá rán Fúlàní ò lè sáwọn àwọn Haúsá lára èdè Haúsá náà lọ kọ́ náà lo èdè Haúsá náà fi ń bára wọn communicate so later nígbà tó yá náà ti rí i pé àwọn ti gbọ́ gbogbo èdè wọn náà fi wọlé sí wọn lára náà gbé ìdíjọ́ wọlé sí wọn lára má ṣe gbogbo ẹ̀ kí n máa fẹ́ bàyọ̀ ni pé ẹ wá bínú mà. mo ń gbọ́ yín sáfíìsì. Hello mà. mo ń gbọ́ yín báyìí. ẹ má bínú. ṣe rí àwọn pípò yẹn so bàtà máa kọ́ka gbogbo wọlé tán wọ́n gba gbogbo ìdí àwọn Haúsá wọlé Yorùbá náà religion náà wọ́n wọlé Yorùbá pẹ̀lú step by step wọ́n fi ìgbà kan délé Haúsá wọ́n fi ẹ̀sìn wọlé sí wọn lára nígbà tó di step yẹn the last step wọ́n gbé Sharia court wọ́n gbé wọlé Haúsá so wọ́n tẹ̀kọ̀ fa gbogbo ilẹ̀ Haúsá pátápátá kátẹ̀ pa àwọn stéètì kan ọdún mẹ́rin níbi Sharia court yẹn
so the same thing tán lò nílẹ̀ haúsá òun náà gbé wọ ilẹ̀ wọ́n tún yorùbá gbé wọn náà délẹ̀ wá sí Yorùbá. step tó kù lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá òun ni sharia court step tán fi ran kankan sharia court gbọ́dọ̀ wáyé níṣẹ́ wọ́n ti mọ̀ pé orí step tó kù nìyẹn so kan tó mọ the next step tó máa ṣe lẹ́yìn yẹn kí ló dé máa the next step tó dé máa ṣe ni pé gbogbo ilẹ̀ yorùbá pátápátá náà máa gbà wọ́n ti gba ilẹ̀ haúsá kò lè ṣeé wọ́n ṣe máa máa Ọlọ́run ò ní jọba fún wọn ṣe. wọ́n máa ṣe ìmọ̀ọ́mù wọ́n máa gé àwọn èèyàn lórí gé wọn lẹ́pa gé wọn lẹ́sẹ̀. wọ́n máa sọ ṣé kó wàá pa rí àwọn ọmọ ìyá wọn. tí bí èkìtì tán gbé ọ̀rọ̀ ẹ̀sìn yẹn lọ wọ́n ti rí èkìtì ní pé wọ́n ti rí èèyàn ti rí oko okún wọ́n ti rí ní oko okún wọ́n ti róko lóko okún wọn wá lọ gbẹ̀pà sí i. wọ́n ti mọ̀ páwọn èkìtì bẹ́ẹ̀ ni mà wọ́n ti rí pé èkìtì kò sí muslim tó pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì ni wọ́n bẹ́ẹ̀ ni kí àwọn èèyàn tó sọ jí ọ̀nà máa jì bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà fi gbé sẹ̀ríà wọ́n ṣe court gbé e lọ lọ sí síbẹ̀. èkìtì tabadẹ́wò tí àbá tètè fura the next place tó máa tún gbé sẹ̀ríà court lọ tí àbá tètè fura pẹ̀lú bí a ṣe fura sí Oǹdó ló kù Oǹdó ni Oǹdó àti Èkìtì náà ló Oǹdó dárúkọ. wọn á jọmọ àwọ bẹ́ẹ̀ ni lẹ́yìn Èkìtì tí wọ́n bá ti kó lèkìtì wọn á jọmọ á fò sí Oǹdó lẹ́yìn Oǹdó wọn á fò sọ́ọ̀tún state kó tó máa lọ sógùn state ńlọ náà ọmọ Ògùn state wọn á rápálá wọnú Lagos state wọ́n ti mọ̀ pé Lagos state ní irú ògiri wa ló kún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni so the last place tó máa kọ́ ara lọ ní Ọ̀yọ́ so plan wọn nìyẹn so ti yé ṣé wàá rí Mufti wèrè tó ń sọ̀rọ̀ tó lọ́n fẹ́ jà ní èmi tí mò ń bá yín sọ̀rọ̀ Mufti ò lè pàdé mi lọ́nà kó lóun ibi tí mo fẹ́ rìn àá tó pé a kojú gbogbo ọmọ Yorùbá kò lè pàdé èmi tí wọ́n ń sọ̀rọ̀ yìí kò lè pàdé mi lọ́nà kó lóun ibi tí mo máa padà torí ọ̀ sọ̀rọ̀ pé ká má tó ọmọ àjọ Ọlọ́run pé lọ́jọ́ yẹn ṣé Kùránì ló fẹ́ fi bá mi jà ní ayé ẹ̀ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ni ṣé gbogbo àwọn pípù yìí mọ́ mi àjẹ́ndà wọn Mufti tẹ̀ ń wò yẹn kò kì í ṣe ọmọ Yorùbá o. ẹni bá ti rí gbogbo ìwà ẹ̀ náà ti mọ̀ pọ̀ mọ́ àlè ní iṣẹ́ ọmọ Yorùbá. Mufti nígbà tí mo lè sẹ́ni fídíò yẹn sí yín mà níbi tí Aláròyé ti sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ tó sọ wípé a máa jà ní Aláròyé wọ́n gbé fídíò yẹn jáde wọ́n dákọ̀ Mufti wọ́n dákọ̀ ẹ̀ títí wọ́n dákọ̀ ẹ̀ orúkọ Fúlàní wà ní orúkọ tí Aláròyé pè jáde ní orúkọ Mufti yìí o. àwọn ọmọ àlè tán bí sáàrin wa ni. orúkọ Fúlàní wà nínú orúkọ rẹ̀ kò kí ń ṣe ọmọ Yorùbá o. ẹ mọ́ bílí pé bóyá torí pé ó ti kórun wèrè sẹ́nu ó ń sọ Yorùbá lẹ́nu Yorùbá ẹ̀ dá Yorùbá ẹ̀ ṣáàpù ẹ má pé Mufti ní ọmọ Yorùbá Mufti ò kì í ṣe ọmọ Yorùbá orúkọ ẹ̀ orúkọ rẹ̀ lọ́lá kínní kan wà ní orúkọ rẹ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín o ṣẹ́ẹ̀dẹ̀rí tèkìtì gómìnà tó lóun ọ̀mọ bó ṣe ń lọ lẹ́kìtì gómìnà yẹn mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó ń gbà torí pé ó yíwọ́ ló wá parọ́ dáàsì nǹkan tọ́jọ́ àgbì láàrin ara wọn ni gómìnà sí pé táwọn ọmọ Yorùbá bá ti mọ̀ a máa dènà ìpamọ́ ìpa ẹ̀mí so wọ́n wá da gbogbo ẹ̀rú mọ́ àwọn ọmọ Yorùbá lójú nǹkan tó ṣẹlẹ̀ ní tèkìtì ni gómìnà jáde síta pé òun ọ̀gbọ́n pa ẹ̀. ẹlẹ́wọ̀n ọ̀gbọ́n kankan pa ẹ̀. jáde pé òun ọ̀gbọ́n pa ẹ̀ gbogbo ààrẹ gbogbo everybody máa balẹ̀ gbogbo everybody àgbàgbé ẹ̀ so àwọn oníṣẹ̀rí àpọ̀ tí wọ́n máa bá ṣe lọ. èkó gọ̀. gbogbo yín ti gbọ́ pé gómìnà ti náà pọ̀ wọ́n mọ́ pẹ̀. ẹ̀dẹ̀ máa fẹ́ retí action gómìnà ni pé gómìnà take action so action orí pé gómìnà take action lè máa wà títí ṣẹ̀dá kan tó máa fi di pé ó máa padà fi fìdí múlẹ̀ lẹ́kìtì bẹ́ẹ̀ ni mo bó ṣe ń lọ mọ́. bó ṣe jẹ́ nìyẹn mọ́ mi o. gbogbo àwọn tẹ́ ń fò yẹn tó ń gbé ṣẹ̀dá kan tó káàkiri ẹ̀ Fúlàní ní gbogbo pátá kò sí Yorùbá kankan náà Yorùbá tó wà ní wọn ọgbà bọ̀dẹ̀ ni ó gbowó ni gbogbo àwọn yẹn Fúlàní pátápátá ẹni máa gbórúkọ Adékiní kan ọ̀pọ̀ yẹ kínní orúkọ tó ń jẹ́ tó jẹ́ orúkọ Yorùbá yẹn Fúlàní ní gbogbo wọn kàn ń jẹ́ orúkọ yẹn láti ìgbẹ́ yẹn. kò sí wàhálà bó ṣe jẹ́ nìyẹn mọ́ mi. bọ́mọdé bá gbọ́ pọ̀ kúkú ni. Ọlọ́run aṣọ wa. ìyá ẹ̀ ní àgbọ́gbọ́n ṣíṣe lé. bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ọjà rí ẹ ṣeun mi ní wá yín tì.
ìdí mi sọ̀rọ̀ lẹ́nu pé gbogbo ọmọ Yorùbá èso jí o ká sọ jí. sí owó kó wà ní ibẹ̀ àbí bọ́ sọ́wọ́ àwọn aráàlú ìjáde rẹ̀ nǹkan tó sọmọ Yorùbá o. nǹkan ṣe ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni kò sí rọ́lẹ̀. ẹ̀yin èèyàn mi ẹ má bínú sí MP mi ìyá mi ìmọ̀ nǹkan tó ń ṣe lálẹ́ àmọ́ pálapàla tó ń ṣe. ṣe é gbọ́ nǹkan ti ṣe ọmọ Yorùbá lóòótọ́ àwa mọ̀ pọ̀gbọ́n ni wọ́n ń lò fún wa o àwa mọ̀ ṣùgbọ́n ọgbọ́n tẹ́ ẹ fẹ́ lò yẹn ẹ bá wa náà ń bẹ̀ ló ní sẹpẹ́ 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 gómìnà tó lóun ò mọ nǹkan kan ń pa ẹ̀ òun rèé o ẹ máa gbọ́. àyà pàlà ń lo ìbò kò sáàyè kíkí kò yọ kíkí ẹni kí ló dé sí mò ń bínú ni ilé ìmọ̀ ní agbára o iwájú ló bẹ̀yìn ló bẹ̀ ọ̀tún ni òsì níbo ní gbà bọ̀ lórí ọ̀rọ̀ ti sàríà tá a láàfẹ́ lẹ́ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ sàríà o wọ́n ti bẹ̀rẹ̀ sàríà Èkìtì wọ́n sì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ wọn ni wọ́n ti ẹ̀ jókòó wọn dájọ́ lónìí ibo náà ti da ìbéèrè àdírẹ́sì ṣé ẹ máa ń pè ní Central Mosque wọ́n ní ọjà ọba ní Èkìtì wọ́n níbẹ̀ ni wọ́n ti jókòó dá ẹjọ́ méjì náà sì dá o wọ́n wà sí fọ́nrán ilẹ̀ ọjọ́ tó ń dájọ́ gan kọ́lẹ̀ wò yìí o ṣùgbọ́n fọ́nrán eléyìí yóò ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta ìgbà gan náà búra fún àwọn adájọ́ tó máa dájọ́ nínú sàríà court Èkìtì ẹgbẹ́ mi dáadáa ńlẹ̀ Yorùbá ẹ bá ń sí òkè ẹjẹ́ àwòbọ́ ṣe búra fún ọ káwá gbé yín débẹ̀ gangan. gómìnà tó lóun mọ nǹkan kan pa ẹ̀ ṣe é rí báwo náà ṣe fẹ́ ṣe nǹkan kókó ìdífẹ́ lóun ọ̀nà. After you have mentioned your name, Bismillahirrahmanirrahim. I do solemnly swear that I will be faithful to Allah and bear true allegiance to the Federal Republic of Nigeria. That as a member of Independent Sharia Panel of the State, I will discharge my duties and perform my functions to the best of my ability and faithfully in accordance with dictates of the Sharia and the Constitution of the Federal Republic of Nigeria. That I will abide by the code of ethics as enshrined in the Sharia. That I will not allow my personal interest to influence my official conduct or my official decisions. That I will preserve, protect, and defend the Sharia, the law of Almighty Allah, and the Constitution of the Federal Republic of Nigeria. So help me Allah. wọ́n ṣe búra fún wọn nìyẹn gómìnà tó wá lóun ò mọ nǹkan kan pa ẹ̀ torí ọ̀gá mi sọ̀rọ̀ wọlé lánàá wípé kí gbogbo wa má sọ nǹkan kan pa ẹ̀ ní bàbá mi lẹ́kìtì pé nítorí àwọn ti ẹtì ẹ̀ gbọ́. mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi nínú ilé bàbá tí ò fẹ́ kí nǹkan bàjẹ́. àjíǹde ara yóò máa jẹ́ o ojú òní tìyìn orúkọ mi ò tí ì yí padà èmi náà ní ọmọ yín bàbá Èkìtì. bàbá lẹ́kìtì ohun tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ jẹ́ ká apply wisdom kí a tó sọ̀rọ̀ kí a dẹ̀ wá ìdí abájọ dáadáa kí a má bàa fi ọwọ́ fa nǹkan tí ò yẹ ká fà. gẹ́gẹ́ bíi pé wọn ò fẹ́ wàhálà. Hello ma. Hello ma. Hello ma. Mo ń gbọ́ yín mà. Bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yín dáadáa.
Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín o. Mò ń gbọ́ yín. Ẹ kújọ́ mẹ́ta ẹ kú ètò. Yes ma. Ogun ṣàríà lọ ò ní kó wa lọ nílẹ̀ Yorùbá o. Àmì àṣẹ Ìdùmarè. Mo ti fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àbẹ́ẹ̀kìtì gidigidi gan-an. Kò ní sún àbẹ́ẹ̀kìtì kò ní rẹ àbẹ́ẹ̀kìtì. Àmín àmín. Àbẹ́ẹ̀kìtì ọmọ ọkọ ni yín. Bẹ́ẹ̀ ni ọmọ ọkọ tó dúró tán. Ọmọ ọkọ bẹ́ẹ̀ kì í ṣe ọmọ ìsìn. Bẹ́ẹ̀ ni. Tá a bá rí irú yín nínú àwọn ọmọ ògbóni, olóyún tó kọ́ ìgbọ̀yàwó ẹ̀rù. Òní máa bọ́ síta kó máa sọ ọ́bìṣì. Torí pé àwọn ọmọ òun wọ́n dáná wọn fọ́ lẹ́rán. Gbogbo ẹ̀rí bó ṣe rí àti ìráwọn ọ̀wọ́ kọ̀ọ̀kan kọ́ bọ́ta. Káàrí wọn kán bọ́ta. Ọlọ́run ọ̀bàdàn mi náà gbé fún yín o, tí kò sí gbòsà. Àgbọ̀rúf wọ́n gbé fún ẹ ọmọ ni ẹ́. Wàláì àwọn ọmọ ọkọ gidi. Àgbọ̀rúf ọ̀gá mi dáadáa. Ọmọ ọkọ bàbá Èkìtì àgbẹ̀ fún yín ní o. Wàláì. Mọ́nì irọ́ ni gọ́ọ̀nà yẹn pa o. Irọ́ ńlá ni. Irọ́ àbálá irọ́. Ta ni wọ́n jọ jókòó tí wọ́n jọ sọ? Iṣẹ́ òkín dédé ṣẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí nǹkan tó dùn mí fún yín pé àwọn táwa ń lo òyìnbó àti nípa ẹ̀yìn náà máa kọ́kọ́ gẹ̀ẹ́sì kan tó gẹ̀ẹ́sì wa. Àwọn máa dá sọ́ọ́ síbi àdẹ̀dí wálé. Ọlọ́run ṣàánú wa. Ọ̀lẹ́ wa ń bí. Oṣù tó máa lé wa ní wálé àánú. Afẹ́ká Adékárí ike ìpòmí tútù fún wa nínú àmì. Káàmù mi. Irú mọ́mí yìí ti kí dọ́dọ̀ wọn kọ́ ṣèrè sí àtàkàròdó. Bẹ́ẹ̀ni, ọ̀fadà tó jíire. Ọba àpọ̀ sínú ewé, ọ̀pọ̀ pátá mi lé nìyẹn. Ká tún bọ́ sí Ìbàdàn ká jẹ ọkà, àbùlà, orí àtẹwédú. Ká bọ́ sẹ́gbà ká jẹ lákú, ká bọ́ sọ́kìtì ká jẹ náà. Àtẹ̀kọ́ oníjà gbogbo ẹ̀yìn ìran náà ti tẹ́tẹ́ báyé wa jẹ́. Lágbára lọ. Àṣẹ. Ọlọ́ba ti jẹ́. Bàbá ògúndòkun ṣé ẹ rí ibi tẹ́ ẹ bá adé báyìí? Wọ́n ní ká máa pèrè ajá máa pèrè kòkòtò fi ṣe. Bàbá ògúndòkun ṣé ẹ rí iṣẹ́ ẹ̀kọ́ wọlé Yorùbá? Orúkọ yóò ní parẹ́ torí mi máa wá ìtọ́ ìdárúkọ àbáyẹ. Ṣé ẹ rí gígórígbó ọmọ àlè Fúlàní rí? Tẹ́lú olóṣì Ràṣídì ṣé ẹ rí kó wá jọba níwò? Bàbá ògúndòkun ṣé ẹ rí kọ́tẹ́ kọ́ gba àwọn ọmọ Yorùbá sí? Ṣé ẹ rí wa báyìí? Ẹni dáfẹ́ kẹ́ ẹ mú ẹni tó kẹ́ ẹ mú ẹni tí ọmọ oyè tó ti fẹ́ tó ti kẹ́ ẹ mú. Ọ̀ṣì orí burúkú ẹ mú àpèrè tí àwọn bàbá bàbá tí wọ́n ti tún ṣẹ́kọ́ tó lọ orúkọ yóò ní parẹ́ àbọ̀ ògúndòkun. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe dalẹ̀ Yorùbá rú? Àbọ̀ ògúndòkun ló dalẹ̀ Yorùbá rú. Èèyàn méjì péré lọ́dà aláàmú yìí o. Èèyàn méjì péré ni. Olórí burúkú Múfú àti olóṣì Ràṣídì. Èèyàn méjì péré ló dalẹ̀ Yorùbá láàmú yìí. Àfẹ́ wá wo ẹ ṣe máa lágbára lórí wa tó a fẹ́ mọ̀. Ṣé ẹ rí ẹyin ọmọ Èkìtì mọ́ kúkú jẹ́ ìyàbẹ́ Èkìtì ọmọ padà bẹ́ẹ̀ kì í. Wàláì kò ní gbà. Tí wọ́n bá fi yín ilẹ̀ yìí tẹ̀sán tẹ̀lé àlọ́ yẹn ẹyin ọmọ Èkìtì o ṣọ bẹ́ẹ̀ ó lè dìgbà kó dìjà ó lè dogun kó dogun. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá tún jókòó orí burúkú ṣe eré àlùkí fún agbára tí wọ́n fi jókòó yẹn ẹ ti bò wọ́n lójú kẹ́ ẹ láti sọ wọ́n nù sí ẹ lọ sọ wọ́n sínú òkun. Bẹ́ẹ̀ bá ṣọ́ra Múfú tí wọ́n máa dáná fún mọ́ṣáláṣí central mosque yẹn àti ọba tó wà ńbẹ̀ tó wọ́n bá gbégbèsè wọ́n máa àtọ́gbà o àtàwọn òjòyè àti wọ́n fa àti nọ́ọ̀mù àti sísìmọ̀ púpọ̀ ọmọ adáná fún gbogbo yín ẹ̀yin yúùtù kí ló ń ṣe yín náà? Ẹ má jẹ́ kẹ́rù bà yín. Àwọn pípò yìí pé sí ayé ni wọ́n fi ń wọlé ẹ̀rẹ́pọ̀ olódò pangolo ṣẹ́rí kó sọ̀rọ̀. Àwọn olódò ogi tó sọ̀rọ̀ eré 2027 ló sá káàkiri. Ṣé ẹ bàjẹ́ ọ̀pọ̀ mi? Odò òde ti dodo rẹ̀. Ó ṣe tún máa parí. Kò sí ìṣe 2025 tán. Eré 2027 ló ń sá kiri. Wọ́n máa forúkọ ẹ̀ ṣe Tinubu International Airport, Tinubu Ministry of Education, Tinubu General Hospital, Tinubu ohun ayé abáyé lọ. Nǹkan tó ń bá káàkiri yẹn, àwọn Yorùbá ní ká dìde ká gbèjà ara wa pa. Ẹ jẹ́ ká dìde ká gbèjà ara wa. Ẹ lọ ṣọ́ wọn níbi tó ti ń jókòó tó ti lọ ṣe ṣàrí ẹ̀ṣẹ̀ tó wọ̀ sí lówó mọ̀ sí. Ṣé bàbá láwọn ò mọ̀ sí? Ẹ̀yin ọmọ ìlú kí lẹ̀ ń dó ṣe? Àwọn tó yẹ kọ́ mọ̀ sí láwọn ò mọ̀ sí. Aláwọn ò mọ̀ sí. Nígbà táwọn bá wá dájọ́ ọkọ àtìyàwó kí kóòtù máa ṣe tẹ́fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ àwọn Fálànà gbogbo wọn yẹn. Ẹ fẹ́ gbaṣẹ́ ìjọ ìṣẹ́fẹ́ máa gbaṣẹ́ àwọn adájọ́ ṣe. Àwọn àlàbà tí wọ́n jẹ́. Àwọn aláríkẹ́ ló máa ṣe ṣẹ̀rí àwọn ẹ̀kọ́ fún ṣẹ̀rí orí burúkú ní ẹ̀kọ́ lọ síbi tẹ́ẹ̀ tí ń bọ̀. Àwọn àfẹ́ ṣẹ̀rí nílẹ̀ Yorùbá. Àwọn ò kí ṣe mọ́là. Àwọn àmọ̀kan tó ń jẹ́ ṣẹ̀rí Yorùbá náà ilẹ̀ Yorùbá náà ń pẹ́ bí. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀ṣẹ̀ làwọn mọ̀.
ayé yìí wọ́n ṣe bàjẹ́ ẹ̀yin àbá ayé yìí padà bàjẹ́ táwọn ti ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ lórí ìwèrè tẹ́ bẹ̀rẹ̀ náà fi dá ìṣẹ̀ṣẹ̀ dé yóò tẹ́lẹ̀ wọ́n ti kí ẹ̀ sí Christmas lẹ́yìn bá ń ṣe léyà oníṣẹ̀ṣẹ̀ á máa ṣe ṣẹ̀ṣẹ̀ Christian á máa ṣe Christian rí ayé yìí ti bàjẹ́ ayé yìí ti padà bàjẹ́ táwọn oníṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ àwọn aláwọ̀ wọn kí àwọn ọmọ ìṣẹ̀ṣẹ̀ tó ń ṣàwọ̀ yẹn wọn kì í lè wọ lẹ̀kẹ̀ wọ́n sápamọ́ ni wọn kì í fẹ́ káwọn èèyàn mọ̀ nísìnyí wọ́n gbé káyà bàbá yín mọ́lẹ̀ ní kí ẹ fẹ́ ṣe mu ní. inú mùsùlùmí ni wọ́n bí àwọn àìsí. kéwì ẹ ti lé gbogbo èèyàn kúrò ní ẹ̀sìn tán. àbẹ́ẹ̀rí. ojú òsì ẹ̀rí mọ́mì àwọn ìlànà ìtòrí TikTok náà ti lọ jókòó sí tap àdúpẹ́ lọ́wọ́ àwọn yàrá wọn ò tó gbójú síta mọ́ ẹ̀wọ̀n tí wọ́n bá yé tẹ̀sìn bá yé wọ́n bá yé ara wọn jẹ́ nínú ẹ̀sìn Islam bí. ẹ̀sìn ẹ̀pẹ́lú pa báyìí tẹ́lẹ̀ báyìí inú wa máa ń dùn ni. bẹ́ẹ̀ni. ẹ̀bà ẹ̀sìn Islam ìbàjẹ́ wọ́n fi kó bàbá kan ní ìmọ̀rúkọ ẹ̀ tó bá bí ere ìwọ yẹn ni kò ti máa dún mo fi wọ́n ní kò bá sọ̀yọ̀ lé tíjà bá ń pè ẹ́ tó ìjà ń pè ẹ́ nínú kẹ́jà lọ́sọ̀yọ̀ ọpọlọ kí wọ́n bẹ̀ àti kó lọ Èkìtì wọ́n ní kó máa bọ̀. olórí burúkú ni ẹ́ pẹ̀lú ní àpótí tó máa ń tó ní òòlù bọ́ sàbí tó wà ọ̀yàtọ̀ tẹ́lẹ̀ wọ̀n ibi tó tó sí ẹ̀ kó máa ń sọ̀rọ̀ lórí social media ìwọ́n mú sí yẹn wọ́n ní kó wá kí wọ́n fẹ́ rí yẹn wá sá ẹ̀nà máa tọ́ṣẹ́ sílé tẹ́lẹ̀ sí ẹ máa múra sílẹ̀ o ẹ jọ torí ọlọ́run yìí ní àpòkù jọ ẹ má jẹ́ kó bá àtọ́jú jẹ ó bá oníṣẹ̀ṣẹ̀ tó lọ́wọ́ ìtọ́jú yẹn ó bá àwọn òkúta ẹbí ń banú yẹn ẹ jẹ́ bá àtọ́jú ẹ̀ ẹ sì máa ní ìdí rẹ̀. bẹ́ẹ̀ni. torí pé ogun náà fẹ́ gbé wá àwọn òde nígbà. ogun ni. nígbà àwa wọ ilẹ̀ sáwùdí tó wà pé òfin gbalẹ̀ fún ọlọ́wọ́ wa bóyá sáwùdí máa wá kọ́ra wọn látọ̀hún yẹn náà wá gbèjà wa àti bóyá kọ́lọ̀kan náà ni wọ́n á ṣàlàyé. ṣé wọ́n lè ṣe funfun ni wá kí ló kọ̀ wá kọ́ra sáwùdí. kò yé mi. ṣé wàá lọ sílẹ̀ ká lọ bá ọjà jáde kó kí ló kọ̀ pẹ̀lú. wo Rashidi àsìkò ẹ̀sìn ẹ̀ máa tó olórí burúkú gbogbo yín wà lọ fẹ́ ọmọ kúrúkà lẹ́yìn kọ̀ọ̀kan ẹgbẹ́ gba ìwà náà wa ọlọ́run ò ní gbà fún yín. àmì àṣẹ. gbogbo yín aláàárọ̀ òrìṣẹ́ àwọn tó ti lẹ̀ àwọn onílẹ̀ wọn níjẹ́ ó dáa fún yín tó bẹ̀rẹ̀ ń gbà yín báyìí wọ́n máa sọ́ da sọ́ ni. àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀tún wa wọn lábẹ́ jókòó náà nìta tí wọ́n tún fẹ́ ṣèdájọ́ mi àbẹ́ Èkìtì ní kẹ́mà bọ̀kẹ́ wá dájọ́ tẹ̀lé ọ̀rẹ́ burúkú ni agbádá yín náà máa fi dá yín mọ̀ ẹ̀yin olórí burúkú náà ṣe é ṣẹ̀rí àlọ́ ẹ lọ́kọ́ orúkọ yín sẹ́yìn agbádá yín kọ́ lè mọ nǹkan tó máa fi dá yín mọ̀ káwọn ìyàwó ilé adé fà yìí wá lù wá lè mí. ṣé wọ́n fi ṣe ọ́n ṣe pè fún yín ni kí ló kọ́ ọ̀rẹ́ Yorùbá pẹ̀lú ṣẹ̀rí àlọ́. kò yé mi o. ẹ̀kọ́ là ń gbé orò là ń ṣe ẹ̀kọ́ là ń ṣe ẹ kúrò nílẹ̀ Yorùbá kẹ́ ẹ máa lọ sí nọ́ọ̀tì ní ṣe ṣẹ̀ríà tẹ́ ẹ̀ bá ti lè bọ́ ìwà fún wa àtẹ̀yìn àtẹ̀ yìí. àwọn tí a kì í ṣẹ̀ṣẹ̀ ṣe tẹ́lẹ̀ pé Christian Muslim wa àwọn kan ti dò ní ṣẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ orí burúkú ni wọn àtẹ̀yìn nílùú wa ọmọ àfẹ́bọ̀ ayé ọmọ àgbé ẹ̀bọ̀ fún yín ó ti wà jíjáde nínú ilé ẹ̀rẹ́jọ̀ kan wà á lajú báyìí wọ́n máa lajú sí ẹ̀bọ̀ ni. wàláì. wà á lajú ní ẹ̀bọ̀ wọ́n á gbé ẹ̀bọ̀ fún ẹ ẹ̀bọ̀ kàkà tó ń kẹ́kún láyà wọ́n á gbé fún àjọlúwo olúwo máa ṣí táwọn máa wọlé máa lọ para ẹ̀mí ó sì bí wọ́n máa pọnmi fún ẹnu wọ́n ti báyìí lọ́la náà máa lò fún ẹ̀mí ìlẹ̀wẹ̀ ẹ̀yìn èèyàn tẹ́ ẹ bá rí ikùn mú fítí tó ń yọ kò lóyún ayélujára ló pọnmi fún nínú kò ṣe sọ́rọ̀ kò ṣe sọ́rọ̀ gẹ̀ẹ́sì o kò ṣe fọ́n báyàwó ẹ̀gbọ́n tó báyàwó ayélujára ló máa fi pọnmi sí ẹ níkùn ó máa fọ ẹ lójú ó máa gbẹ̀bọ̀ fún ẹ mufti tábà ti ṣẹ́gun mufti àti ṣẹ́gun àwọn Fúlàní nílẹ̀ Yorùbá ẹ̀yin Fúlàní olórí burúkú ni ẹ máa bọ̀ gọ́ọ̀nà Èkìtì stéètì à ń wù ẹ́ kí ẹlẹ́yìn olórí burúkú ọmọ àlẹ́ Yorùbá ni ó ṣe tọ́jú àwọn bàbá yìí ti bá Fúlàní sùn kì í ṣe ara wa torí pé tó bá jẹ́ ara wa nínú yìí kò ní ṣe tó ṣe. bẹ́ẹ̀ni ẹ máa bá bọ̀ ẹ ń pẹ̀ tó kun ni ẹ ti pẹ́ ṣoṣo ẹ máa rí ṣoṣo ẹ lọ wájà àwọn alálẹ̀ ẹ lọ wájà àwọn oníṣẹ̀ṣe wọ́n á dì pẹ̀lú yín bẹ́ẹ̀ fẹ́ wọn kí dédé jà wọ́n tètè jà. ṣùgbọ́n nísìnyí ṣoṣo méjì máa tó fojú àwọn àwọ̀ yìí. tẹ̀rí àlùfáà ìlẹ̀kìtì ẹ máa bọ̀ kẹ́wàá ẹ tún wá dájọ́ tó bá jẹ́ pé yìí ní kóòtù ẹ wá dájọ́ olórí burúkú ni ẹ lọ tẹ̀rí àlọ́ tó bá fẹ́ dájọ́ kó lọ sí skul kó lọ ka náà kó lọ ṣiṣẹ́ ní kóòtù. Yorùbá nation náà pẹ́ bí ilẹ̀ Yorùbá náà pẹ́ bí ẹ̀kọ́ là ń ṣe bí náà ṣẹ̀ríà Yorùbá nation will do wọ́n bẹ̀rẹ̀ máa tètè lọ dàbọ̀. Thank you. ẹ ṣé màmú dúpẹ́ o ẹ ṣeun o mi ì ní wá yín tì o lágbára ọlọ́ọ̀ ní nìkan ṣe ilé ayé yín o gbogbo yín ṣe ń darapọ̀ mọ́ mi lágbára ọlọ́ọ̀ wọn bá mi darapọ̀ mọ́ yín mi ì ní wá yín tì
ẹwà tó mi my sister ẹ máa kú ọjọ́ mẹ́ta ẹ kú àtijọ́ o ẹ ṣeun o ẹ rántí wa lénìí ọlọ́run á rántí ẹ̀yin náà sí rere ọlọ́run á darapọ̀ mọ́ yín o àní wára wa ti o Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni o ẹ ṣé ìyá mi ẹ kú àtijọ́ o ó tójọ́ mẹ́ta ṣé ẹ̀ ń bá mi jà ni ẹ má bá mi jà o ojú òní tì wá o àdúrà wa gbà o àjọbára wa pẹ́ o àjọ láṣẹ pẹ́ o lágbára ọlọ́run ṣé ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ìyá mi sọ ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí bóyá Mufti ò mọ̀ bóyá Olúwo ò mọ̀ wọ́n dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ṣe owó tí wọ́n ń gbà ní Saudi ló jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe. Hello. 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 Okay. wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọn wàhálà Muslim ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́kàn mi. Tí mo bá yín sọ̀rọ̀ mo ń gbọ́ yín. èyí tí mo bá yín sọ̀rọ̀ ẹ máa béèrè ẹ máa wá orúkọ kejì káàkiri ìyá àbáǹkò ìlú sọ fún yín kò bí ẹni ṣe rí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ òkú wá láwọn ọ̀rẹ́ ìmọ̀ parọ́ fún yín mi ò kí òfin ìrìn ṣé mo tẹ̀ kírun láti ìtẹ́lẹ̀ náà àwa ibi gbọ́ àti mọ̀ pé ogun ẹ̀sìn rẹ̀ scam. wọ́n ti bẹ́ẹ̀ ni ogun ẹ̀sìn náà fẹ́ dálẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n fi tàn wá ní. èmi eléyìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí náà mo rí àwọn tó ń kírun ní wọn tán kírun tí wọ́n tán lọ́gbọ̀ táwọn haúsá fún ọmọ kan rẹ̀ ní àwọn arábù jẹ́ fún wọ́n jẹ́ kó gbogbo ẹ̀yìn níbi wọn jẹ́ kó ní sí wàhálà báyìí wọ́n kó yín sí wàhálà àsìkò tẹ́ kẹ́ mọ́ ṣiṣẹ́ kẹ́ mọ́ mí gbowó yín ìgbà ẹlẹ́rọ lọ mọ́sálásí níjọ ẹ̀ pè jímọ̀ ṣé bá ṣe ń ṣe lábúrọ̀dì lélẹ̀ ṣé bá ṣe ń ṣe lábúrọ̀dì nìyẹn. ọ̀gá o wọ́n kàn ṣe ń jẹ́ kẹ́sìn kó yọ lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ ni. ẹ máa rọ kiri bí ewúrẹ́ ṣé bá ṣe ń ṣe lábúrọ̀dì nìyẹn ayé wọn dẹ̀ wà ókè wọ́n wà lábúrọ̀dì àwọn òyìnbó yẹn gbogbo everybody wọ́n wà ókè àwọn tó wà lábúrọ̀dì ayé wọn wà ókè ìtọ́wọ́ fẹ́ gbàdúrà àṣọ lọ́run á gbàdúrà nù yàrá ẹ̀ ni wọ́n ṣe pé ká máa rọ́ kiri bí ewu bí màálùú tán máa ń fọ̀pá dídà kiri ó wá jẹ́ tó bá ń sọ̀rọ̀ ìdílé ìṣòro mi jáde orúkọ bàbá mi tí ń sọ pé sọ́ọ̀lì mi àṣìṣì mi náà kọ̀ kejì kò ní dáa fún kọ́mọ wá káàkiri tó ti yẹn mà gbogbo àwọn dúdú yìí wọ́n brainwash everybody ni àwa ti lajú. ọ̀gá o. nílé wa ilé olóòṣà náà pélé wa níbi tí mo ti wá nílùú tí mo wá kò nídìí kí n máa háìdè Ọ̀yọ́ ni mo ti já ọmọ Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ aláàfin òdì pàṣẹ ọmọ àti ọmọ àti ń bá ìyá mi ọmọ Ọ̀yọ́ ni bàbá mi ọmọ Ọ̀yọ́ ni kò dẹ̀ sí ọmọ Ọ̀yọ́ kan kò sí ìdílé kan lọ́yọ̀ọ́ tí wọn kì í ṣe olóyè. nílẹ̀ Yorùbá gan kò sí ìdílé kan nínú Ọ̀yọ́ mo tẹ̀ ń sọ ní ètò ìlú tẹ̀ fi láàfin kò sí agboolé kan tí wọn fi tó ìṣolóyè náà bàbá tó bí nílò ọmọ wọn fún ní oyè wa oyè nílé wa ó gbé fún ọmọ àbúrò rẹ̀ ni ó kọ́kọ́ fi lọ ẹ̀gbọ́n mi ọkùnrin torí àwa méjì ọkùnrin láàrin wọn ó kọ́ fi lọ ìyẹn ló fún ọ jẹ torí tíṣà ìyẹn ló fún ọ jẹ kó tó di pé bọ́ọ̀dù dábì mi gbé fún ẹlòmíì pé ọmọ àbúrò wọn. nísìnyí ọlọ́mọdé ara mi ò fi kú yẹn tí ẹ náà bá sọ pé èmi náà máa gbé fún ọmọ ń sà ní wá ọmọ onísà ní wá ọmọ ní sà ò sàlánsì nílé wa rẹ̀ lẹ́gùn bàbá mi tó dẹ̀ bí mi lọ́mọ ìmọ̀ ó ń lídìí adẹ̀ tó jẹ́ ọmọ Ògúndélé ni bàtàkì ni bàbá wa Ògúndélé ni wá sọ́ọ̀lì ni wá tí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ Ògúndélé là ń jẹ́ nígbà fún gbogbo wọn. àwọn anáfẹ́fẹ́ sì tàn lọ́wọ́ ẹ̀sìn Árábù ẹ̀sìn àwọn mọ́mí ẹ jẹ́ kí n sọ àṣírí àwọn mùsùlùmí yẹn fún yín. tẹ́rí afẹ́ lọ kírun náà sọ yẹn
a fẹ́ lọ kí ọ̀run ni. a fẹ́ lọ kí ọ̀run. a fẹ́ lọ kí ọ̀run ìrun tán sọ yẹn. a fẹ́ lọ kírun pé ìtumọ̀ ẹ̀ ni a fẹ́ lọ kí ọ̀run. ẹ̀sìn ìmọ̀lé ẹ̀sìn tán pè ní ẹ̀sìn tán sọ pé ẹ̀sìn ìmọ̀lé ẹ̀sìn Málì olóúnjẹ ẹ̀sìn ìmọ̀lé Málì náà ti gbẹ́sìn yẹn wá náà sọ ẹ̀sìn Málì wọ́n sọ ẹ̀sìn Málì náà ẹ̀sìn Málì lọ́yẹ tó máa pè é wọ́n wá sọ pé ẹ̀sìn ìmọ̀lé ó ti yé yín bẹ́yẹn gbogbo àwọn kìíní ẹgbẹ́ kan máa bí wọn dá àwọn mùsùlùmí yẹn wọ́n fi èdè arábù yẹn wọ́n sọ ní Yorùbá kan fi kírun wò láti ní wọn bá ní kí oníyẹ wọn oníyẹ gbogbo wọn àwọn òbí wọn àdé lọ́jọ́ ayé wá dá wa òkú Ọlọ́run gbàdúrà wa. àmín àṣẹ. oníyẹ gbogbo wọn. ṣé dandan ni kẹ́ orí kẹrẹ kú sínú jọ́ọ̀jì àbí kẹrẹ kú ní mọ́tì báyìí tó wà sí. ẹgbẹ́ ọ̀rẹ́ gbà dá fọmọ tàbí àmì bẹ́ẹ̀ Ọlọ́run fẹ́ sùn lálẹ́ gbogbo ẹ̀sìn tó ń látàlọ́ dájú ẹ̀ tó orí kò ní kí n tẹ̀sẹ̀ kan mọ́lẹ̀. so àwọn ẹ̀ṣẹ̀ náà nìyẹn èèyàn máa gbàdúrà àfojúsùn ní Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ bí mo sì láti àmọ́ ara ẹ̀ṣẹ̀ tó òun fi ojú burúkú wò náà gbé èèyàn burúkú lé ara ẹ̀ṣẹ̀ náà nìyẹn náà. bẹ́ẹ̀ni Ọlọ́run ọba ò dárí ẹ̀ṣẹ̀ púpọ̀ sí náà sẹ́yìn èèyàn tó tẹ̀ sùn Ọlọ́run máa gbàgbé tó tún dá lọ́la tó tún jí tó ní Ọlọ́run ọba kò síbi tí àṣẹ ti pẹ́ Ọlọ́run ẹ̀tọ́ Ọlọ́run ò dá lóhùn. gbogbo nǹkan tí mo wá jẹ́ tóbi lọ́wọ́ ó ti tán lọ́wọ́ kiri ẹni wọn sì ń forí gbóná ẹ fẹ́ para ní lórí ẹni lọ́tọ́ rẹ̀ abẹ́ ìdarí sí ẹ̀sìn náà nígbà ìdarí sí Ọlọ́run tó gbé pé o gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lẹ́nu o kárí ẹ̀ṣẹ̀ méjì ó tán náà kílẹ̀ ń wá kiri ṣe fẹ́ kú lórí pé ẹ̀ ń forí gbóná arábù ẹ̀kún á fi ẹ̀sìn burúkú ẹ̀ wá kó alẹ́ o Muslim country wo ló lẹ́yìn tó wà òkèèrè kò sí Muslim country tó wà òkèèrè. Àmì ẹ̀wò inú kan bí mi ẹ̀wò. ẹ̀wò ẹ ṣé. Ọlọ́run àṣàmì ọ. àmín ẹ ṣé a dúpẹ́ o kọ́lọ́run túbọ̀ ṣàánú wa àwọn ará bí wọ́n kàn ń fi ẹ̀sìn wọ́n fi ń kó wa lómi ọbẹ̀ ni wọ́n mú búrẹ́dì ńlá dání báyìí wọ́n fi ń fá wa lómi ọbẹ̀ lọ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀sìn àlàáfíà lẹ pè ẹ wo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá ṣe tán fẹ́ pèèyàn sínú agbo ẹ má jẹ́ ń tàn yín jẹ wàláì tán bá ṣe sísá lágbájá kinní kan bẹ́ẹ̀ ṣe ń gbé wọn ní ìdààmú láìmọye ìgbà wọ́n sì ń wá ni tán bá wá fẹsẹ̀ ẹ̀yìn wọn múlẹ̀ tán sínú ṣọ́ọ̀ṣì péyà ò ti wá ògbà bíbá ìdá o wọn ò ní fi ìwà bí ìṣẹ̀lẹ̀ ẹ̀ síta tán ò bá rí ẹ ní ṣọ́ọ̀ṣì láàrin ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì tó bá máa dọ̀sẹ̀ kẹta wọn máa yànyàn wọn máa wá ẹ lọlé ẹ̀sìn àlàáfíà ìdáwà mọ́lẹ̀ ẹ̀sìn àlàáfíà nìyẹn tó o bá dẹ̀ níṣòro kan tó o bá sọ létí ẹnìkan ṣonú wọn tó bá lè gbé dé ọ̀dọ̀ àwọn tó jẹ́ ẹ̀ wípé ohun tọ́wọ́ ọ̀tàn bá ṣe kó má jẹ́ kí tòsí mọ̀ tí wọ́n fi máa ṣe gbogbo nǹkan tó máa lójú ṣùgbọ́n ńgbà tẹ̀yìn bá wá pè èèyàn sínú agbo ẹ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti dúró nínú mùsùlùmí ẹ wo. sí tó jọ mo wá ní bàbá oníkè lọ ṣe investigation lórí ẹ o mo dẹ̀ ní ìsọfún kágbégbèsè lórí ẹ òkú ẹni tó wà ní sáìdì bíi mọ́ṣáláṣí yẹn gọ́ lọ bá mi lọ bí bábábábá ó dẹ̀ ní pé mọ́ṣáláṣí yẹn kò séèyàn kankan ń bẹ̀ torí iwájú ọjà wà ń bẹ̀ ọjà wà níwájú mọ́ṣáláṣí yẹn ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì ọjà ló yí gbogbo bẹ̀yẹ ká torí bẹ̀yẹ ọjà wà bẹ̀. now nígbà tí mo wá open kìnìún yẹn tí mo wá wò ó mo wá rí i pé Thursday on the 16th last week ni wọ́n ti ṣe kìnìún yẹn wọ́n dẹ̀ ṣe lọ́jọ́ Thursday táwọn pé àwọn ènìyàn ò ní fura sí wọn wọ́n dẹ̀ ṣe ní ọwọ́ 10 o'clock láago 10 àárọ̀ kó tó di 12 o'clock wọ́n ti palẹ̀ ara wọn mọ́ ńbẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí jáde lẹ́nu ní àti pé àwọn èèyàn lẹ́nu tó lóye gan ti wà wí ọ̀bẹ àti àwọn gbàtà wà nínú mítì àwa láwa pé ẹni tó jẹ́
CSO sí gọ́vnà Èkìtì pé nǹkan bá bá ìṣẹ̀lẹ̀ ní Èkìtì state ṣé ẹ fẹ́ tẹ̀ fọwọ́ ara yín da Èkìtì lónìí ó dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ pé kọjá kò náà bá gọ́vnà létẹ̀ ló ní gọ́vnà wa bá wọn pé kó ń ṣe investigation dáadáa kó mọ̀ nípa ẹ̀ ó dẹ̀ ní ká mú ẹ̀rí wá we send out n ti ṣàrí àkọsíta adẹ̀ send ẹ̀ síta sí adẹ̀ náà yẹn lọ sí mọ́ṣáláṣí yẹ ká lọ wò ó ká tó lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn ńbẹ̀ àwọn èèyàn dẹ̀ ní pé wọ́n á rí wọn so ibẹ̀ láti wá mọ̀ pé ọjọ́ tọ́ọ̀sì ní àárọ̀ káwọn èèyàn tó dé ọjà náà ti ṣe we will now call one of the man tó dẹ́ pé ibẹ̀ ló ti máa ń kírun tó dẹ̀ ń bá wa ṣe Yorùbá nation ló nílò òótọ́ ni pé bọ̀tí wọn àpò tí ń gbà tó ń bá wọn bẹ̀ òun dẹ̀ kírun ti ti rí òun dẹ̀ jáde lọ so gómìnà máa ń pa àwọn ọba wà ń bẹ̀ kí ṣe pé àwọn ọba ló gbàbọ̀dé wọn wọlé àwọn yẹn gba ẹ̀yìn wọlé ni wọn àwọn jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ àwọn mùsùlùmí kan tó jẹ́ ọmọ adó tá à ń béèrè lọ́wọ́ wọn sọ pé láíláí kò sí ní tó jọ ọ̀hún ti gbà tá a pé ìmáàmù yẹn tí ìmáàmù yẹn kọ̀ bá mẹ́ lójú wọn lọ́wọ́ wọn ṣe bọ́ so kò sẹ́ni tó gbà wọlé àwọn yẹn wúlò wọlé ni lára àwọn èèyàn tá a pè síta níbi tá a ti ń wádìí náà jẹ́ kó di mímọ̀ fún wa wípé Olúwo pẹ̀lú mufti wo ló sponsor wọn pé àwọn ìbílẹ̀ nígbà tá a ti ń pariwo pé àwọn kan sọ pé àwọn máa kó àwọn èèyàn wá láti Ìlọrin àti Ìwó pé tá a bá fẹ́ disturb wọn àwọn máa àtàkì wa padà tó kì í ṣe àwọn ọmọ Èkìtì ló gba sàríà láàyè kì í dẹ̀ ṣe gọ́vnà adẹ̀ ti sọ fún gọ́vnà pé tí gọ́vnà bá tètè gbé gbèsè lórí ẹ̀ àwa á máa gbé gbèsè lórí ẹ̀ so ẹja dúró di ọ̀la ọ̀ọ́túnla ẹ ṣe gan èmi ti dẹ́ ti ń lọ ètò ti ń lọ lórí ẹ̀ tí mi ò lè máa sọ lórí péjì ẹ ṣe. Ọ̀gá mi dáadáa mo tiẹ̀ jẹ́rìí ẹ̀yin náà wàláì gbogbo ẹnu ni mo fi jẹ́rìí yín torí mo mọ̀ wípé ẹ̀jẹ̀ Yorùbá ló ń rọ̀n nínú gbogbo vein yín pátápátá ohun tá ẹ̀ nígbà ẹ̀ sì nígbà bẹ́ẹ̀ ni èkìtìkété mo jẹ́rìí yín mo mọ̀ pẹ́yìn ò ní gbà ṣùgbọ́n ẹ jẹ́ ká kíyèsára bàbá mi lẹ́kìtì ẹ jẹ́ ká kíyèsára kí ni ìdí tí mo fi ń tẹnu mọ́ ká kíyèsára yẹn ni wípé gọ́vnà tó sọ fún yín pé òun ò mọ̀ ń pa ẹ̀ ẹ má jẹ́ kí n tàn yín jẹ bàbá ńláàárọ̀ ni wọ́n pa ọ́ nínú fáìlìsì ti wá rí ó wà ń bẹ̀ ìjọ náà ó wá ṣojú gómìnà ìpínlẹ̀ Èkìtì ṣe gbọ́. bàbá Èkìtì ṣé ẹ gbọ́ báwọn. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni o ni mo ṣe mi ò fẹ́ play kíní yẹn lọ títí bẹ̀tí nínú àwọn nǹkan tí wọ́n sọ sẹ́mi lénìí kó mi má bàa ṣe kíni kó má bàa tẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu ní gbogbo ọ̀rọ̀ tèmi ń sọ yìí ṣọ́rọ̀ mi yẹn ń yé yín kò sí nǹkan kan mọ́ báyìí o torí ilẹ̀ ti ṣú lọ́dọ̀ wa ń bí after 12 la wà báyìí àti wà ní sátidé èmi náà dẹ̀ fẹ́ tètè lọ sùn so ohun tèmi fẹ́ sọ ń pa ẹ̀ rèé ẹ jẹ́ kí gbogbo wa ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ yín ọ̀dọ́ ẹ múra